واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. الحمد لله الذي نعوذ به من فتنة الدنيا والآخرة، والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, Ọlọ́run ọba tí a ń ṣáàdì, ọba tí a máa ń sásọ́dọ̀ rẹ̀ kó ṣọ́ wa níbi fìtínà ayé. Ọba yìí lọ́ba tá a máa ń ṣáàdì tó lè sọ́ni nínú fìtínà ọjọ́ àlìkìyàmà. Èyí ni ìṣẹ̀mí tá a fẹ́ lò lẹ́yìn èyí tá a ń lò lọ́wọ́ yìí. Àwa bẹ̀ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀, ọba tó ti dáàbò bò wá nínú àwọn fìtínà tó ti gba wájú wa kọjá, àwọn fìtínà tó ti sọ̀kalẹ̀ sórí ilẹ̀, àwọn wàhálà tó ti ré kọjá káwọ́ tó kọjá ń bẹ̀. Ọlọ́run ọba lọ́ba tá a dúpẹ́ fún o. Àyèmáyé wàhálà, àyèmáyé fìtínà, àyèmáyé ìdààmú tọ́lọ́run ọba aláà ti gbé fò wá, tó jẹ́ pé àṣẹ mọ̀ dépò tá a dúpẹ́. Adúpẹ́ gbogbo yìí tá a rí àti yìí tá a rí. Ọlọ́run ọlọ́mọdé àrí fìtínà o, ọlọ́mọdé àrí wàhálà. Ìkẹ́ Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad àti gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa wáyé fún láti gbọ́ òun náà ni Al-Qur'anil Karim, sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Òun náà ni ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn fi wà lìjánà Ọlọ́run. Àwa bẹ̀ Ọlọ́run kọ́lọ́run wọlé àánú ẹ̀, Ọlọ́run kò fi Al-Qur'ani náà kọ́lọ́run fi yé wa, sunna Ànábì wa Muhammad kọ́lọ́run fi mà wá. Méjèèjì kọ́lọ́run jẹ́ ọlápá nínú sẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa, kọ́lọ́run jẹ́ soríire. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa ní Ìkẹ́ Olúwa market, ní Ìkẹ́ Olúwa mosque nílùú Marina nílùú Èkó. Gbogbo àtàwọn ń bí àwọn ará ọjà làwọn ń bí báyìí, ọjà àtàjèrè ọlọ́mọsá fi sẹ́ni kọ̀ọ̀kan wa lọ́sọ̀ọ́ o. Mọ̀jẹ̀ àdáná lọ́jà, mọ̀jẹ̀ wọn dáná sí wa lọ́rùn. Gbogbo tá a bá wá ń tà Ọlọ́run kọ́ máa bá falùbáríkà sí. Owó tá a bá pa ń bẹ̀ nǹkan rẹ̀ ní kọ́lọ́n jẹ́ àfi ṣe. Àlùbá, àdánwò, ilé ń jó, olè ń jà, ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ ní ọjà náà. Mọ̀jẹ̀ dúkìá wa ọlọ́mọdé ọ̀parẹ́ o. Ọlá agbára Ọlọ́run ọba wa. Mo kí àwọn bàbá wa ìmáàmù ní Ìkẹ́ Olúwa mosque. Mo kí àwọn bàbá lọ́jà. Mo kí wọ́n máa ń pè ní bàbá ọjà, ìyá lọ́jà tá ń pè ní ìyá ọjà. Àwọn alájẹ Abdulrazak Shuaib, Ọlọ́run kó bá ṣàlékún dáadáa yín. Mo wá kí gbogbo àwọn àgbàlagbà lọ́jà tó jẹ́ pé kò sáàyè láti máa dárúkọ wa ní lọ́kọ̀ọ̀kan. Kọ́lọ́run wọlé àánú ẹ̀, Kọ́lọ́run kó má sábà ṣe yín ní ẹni rẹ̀, Kọ́lọ́run bá aláàkó bá ṣe yín ní ẹni rẹ̀, Kọ́lọ́run bá aláàkó fún yín láti bọ̀ tán tó dáa. Kọ́lọ́run má jẹ́ fi owó pìtàn nínú ìṣẹ̀mí yín. Wala la hawla wala quwwata illa billah. Gbogbo àwọn tó ti lọ, wọ́n ní bàbá wa chairman mọ́sálásí ká ṣe dùwà fáwọn náà. Wọ́n láwọn wà ń bí, wọ́n bẹ pẹ̀lú wa, abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sàbá ní sí dáadáa fún wọn. Àwọn alájí wa Ishaq abidahullahu ta'ala wa ra'a. Àwa kí gbogbo ẹ̀yin ìyá lọ́jà, gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters wa, akí ẹ̀yin náà. Gbogbo àwọn tí wọ́n ti wá lọ láàrin wa, ọbẹ̀ ìlérí ẹni tó lọ ní àìpẹ́ yìí, broda wa Àṣàfà, kárí gbogbo àwọn òkú mùsùlùmí kọ́lọ̀ mọ́sàbá ní kẹ́ gbogbo wọn. Abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa, kọ́lọ̀ mọ́jọ́ ó ti yáfà wa náà nísìn. Ọlọ́run jẹ́ agùn mi lẹ́mìí lórí dáadáa, kọ́lọ̀ wá fún wa láti bọ̀tọ̀ dáadáa. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters, ẹ̀yin brothers wa, ètò wọn ní káfí bá ní sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí, òun náà ní alfitanu fi akhir zaman wa atharuha wa najatu minha. Fìtínà ìgbẹ̀yìn ayé àti wàhálà tí
èèyàn máa ń kàn téèyàn bá rí fìtínà gbẹ̀yìn ayé àti ọgbọ́n wo ládàá tí a fi sá tí a fi ní kó sínú fìtínà náà torí fìtínà tá a wí yìí odò ni téèyàn bá ti bọ́ sínú ẹ̀ èèyàn lọ nìyẹn odò tí máa gbé èèyàn lọ ni abẹ́lẹ́ nínú àánú rẹ̀ odò fìtínà ọlọ́mọdé akán ló bẹ̀ o ọkọ̀ ọ̀la tá a wọ̀ yìí òun náà ni ọkọ̀ ọ̀la òun náà ni ọkọ̀ Islam abẹ́lẹ́ nínú àánú rẹ̀ Islam náà kọ́ ló ń jẹ́ àṣẹ bó ṣe ní ká ṣe é téèyàn bá ti ń ṣe Islam bá ṣe ní kó ṣe Ọlọ́run sọ níbi fìtínà gbẹ̀yìn ayé kọ́ ló ń jẹ́ agbọ́dọ̀ sọ Ọlọ́run bá alá lẹ́nu kọ́ ló ń jẹ́ agbọ́dọ̀ sọ Ànábì wa Muhammad lẹ́nu gbogbo ẹni tó bá ti tẹ̀lé tọ́lọ́run tó tẹ̀lé tànábì lóòótọ́ tó fi ń ṣe Islam ẹ̀ Ọlọ́run máa là nínú fìtínà pẹ̀lú àdó àtàánú Ọlọ́run bá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wala yakadu yamuru yawmu hatta nasma'a wa nushahida ma'asiya mukhzina wọ́n ní kò síjọ́ kan tí a máa jí sínú ayé tá a wà yìí tá a ní máa gbọ́ àwọn ìgbọ́kúgbọ́ a máa rí àwọn ìríkúrí a máa gbọ́ àwọn làbárì akhbara mufji'a àwọn làbárì tí dẹ́rù bá ní li'annana fi akhir zaman ìtọ́fà àti gbogbo àwọn fìtínà ṣe ń dìde káàkiri gbogbo ayé tí odò fìtínà ń fẹ̀ sí ń pọ̀ sí àwọn yẹn wá ń lúwẹ̀ẹ́ nínú fìtínà náà wọ́n ní kí ló fà torí pé ilé ayé kò ní pẹ́ tó fi parẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti jẹ́ òye wa yí pé tó bá ti di ìgbẹ̀yìn ayé àwọn fìtínà kan máa dìde Ànábì wa sọ fún wa yí pé ká ṣọ́ra wa ká sì dìmọ́ òpó Ọlọ́run ká sì máa ṣàdúrà ká má bàa bá odò fìtínà lọ torí fìtínà kò síbi tí máa ń lídì sí tó ju inú ìyà Ọlọ́run lọ tí wọ́n bá ti ní lágbájá màá fìtínà ìtumọ̀ ẹni pé màá jẹ ọ́ níyà tí wọ́n lágbájá ọmọ ti wà nínú fìtínà kan ìtàgbọ́ yìí ni pé ó ti wà nínú wàhálà ibi wàhálà ni fìtínà máa ń jáyàn sí ibi ìdààmú kọ́lọ́n wọlé àánú ọlọ́mọṣà mú wa dúró kọ́lọ́mọṣà sọ wa níbi wàhálà àti fìtínà náà ọlọ́ agbára ọlọ́wọ́n ọba wa ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ó ti sàlàyé fún wa al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́wọ́n ọba ní wal asr ọlọ́wọ́n ọba ní mo fi ìrọ̀lẹ́ ayé búra innal insana lafi khusr ọlọ́run láwọn ọmọ èèyàn wọ́n máa lúwẹ̀ nínú òfò nínú dààmú nínú wàhálà nínú pọ́njú ọlọ́run ní illal ladhina amanu ọlọ́run láwọn tó bá ní ìmánì tí wọ́n ò ṣẹbọ àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ àwọn bọ́ nínú fìtínà wa amilu salihat àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ rí àwọn tí wọ́n ń hùwà tó dáa àwọn tí wọ́n ń ṣe rere tí wọ́n ṣèkà wọ́n ṣèkà fún yàn ọlọ́run láwọn yẹn ọlọ́run máa yọ wọn kó nu wàhálà ọdún mélòó jama ọdún méjì àwọn tó gbàgbọ́ ní ọlọ́run ọba wọn ò ṣẹbọ wọn ò bá wọn ṣoògùn wọn ò lágbára mí yàtọ̀ ságbára ọlọ́run ọba ní fìtínà ò ní kàn wọ́n wa amilu saliha gbogbo àwọn tí wọn ò ṣèkà nínú ayé tó o bá ti ṣèkà fún yàn ọmọ gbígbé ṣe ayé rọrùn ẹ̀san ìkàtà ṣe òun náà ní ké lérí kálukú láàfin pariwo fìtínà bóyá kà tó ṣe fáwọn òbí ẹ bóyá yìí tó ṣe fún àwọn ọmọ ẹ bóyá yìí tí o ṣe fún ìyàwó ẹ bóyá yìí tó ṣe fún ọkọ ẹ bóyá kà tó ṣe fáwọn tẹ́ẹ̀jọ́ ń tajà tẹ́ẹ̀jọ́ ń rajà àbáwọn tó ń gbọjà lọ́dọ̀ wọn àbí kà tó ṣe fáwọn tó wà rajà lọ́dọ̀ rẹ̀ àbí kà tó ṣe fúnra rẹ̀ kó gbéra rẹ̀ lọ́lé ọtí kó gbéra rẹ̀ lọ́bi tó ti mọ̀ ṣe sìnà kó gbéra rẹ̀ lọ́bi wọn ti ń ta tẹ́tẹ́ àwọn lè ṣe kà fúnra rẹ̀ ń bẹ ni nítorí gbogbo tó ń tọwọ́ bọ̀ yẹn fìtínà ni ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá ti dúró jẹ́jẹ́ tí wọ́n ṣèkà fúnra wọn tí wọ́n dẹ̀ ṣèkà fẹ́ lómìn ọlọ́run bá ní ọlọ́run là wọn nínú fìtínà ọdún mélòó jẹ́ mọ́ àwọn onígbàgbọ́ tí wọ́n bọ́ lọ́n dúró àníri kankan sọ́ọ̀bù wọn tí wọ́n fi kọ́ kò sí kankan tí wọ́n rì mọ́lẹ̀ wọn ò ṣe gbé àjẹ́ wọn ò ṣe gbé oṣó wọn ò bá wọn lọlé ológun ilé alájò la ilaha illallah nìkan ni wọ́n ṣe kíni òun náà ni wọ́n dì mú hasbunallah nìkan ni wọ́n ṣe kíni òun náà ni wọ́n ń kà wọn ò bá wọn gbẹ́yọ̀ wọn ò bá wọn lọ bí Ọ̀ṣun wọn ò bá wọn ṣe gẹ̀lẹ́dẹ́ ọlọ́run ọba aláàánú gbogbo àwọn tí ọba ti fọ́ọ̀fù nínú ẹbọ ọlọ́run ti gbé fìtínà kò fún ọlọ́run ló dá ọ̀nà creator lọ́lọ́run gbogbo tó kù lẹ́yìn creator creation tọ́ba ìlọ́dọ̀ creation tó lọ lè béèrè tó yẹ kó béèrè lọ́wọ́ creator èyàn ti wọ wàhálà fìtínà ọlọ́run ọmọ bínú lókè ni àmì wa tọ́lọ́ ti dàrú nìyẹn nígbà bá ń gbé tọ́ ọlọ́run fẹ́ lómi ọyẹ kọ́ sí láwọlá wọlá kọ́tà ilé abilá ń sọ́ọ̀bù rẹ kọ́ ọmọ ta wàràwàrà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run
ọwọ́ ń lọ ọ̀dọ̀ èṣù oní kó wá gbé nǹkan sínú ẹ̀ àwọn pé tó gbé sí ṣọ́ọ̀bù yẹn èṣù ni àṣetáni ló ní kì í sọ lọ́hùn tó bá fẹ́ gbọ́ agbára pẹ̀lú ọlọ́run àdúrà ló ṣe tó bá fẹ́ wá agbára pẹ̀lú èṣù wọlé ọ̀dẹ̀ sóògùn ẹ wá wọlé wa ilẹ̀ Yorùbá táwa yìí jẹ̀mọ́ ẹ wo àdáwò tí ń bá àwọn èèyàn nú ayé àwọn èèyàn ń kówó jọ àmọ́ wò wúlò àwọn èèyàn ń dààmú àmọ́ kò padà yọrí síbi tó dáa nígbà tí mọ́nì ti bàjẹ́ ọlọ́run ní gbogbo ẹni tí mọ́nì bá ti dá ọlọ́run bá ní ó ti kú nínú husn inú wàhálà lẹ́yìn náà wà á mílò sọ́ọ̀lẹ̀ hàtì nọ́mbà 2 ni ẹ kò ṣèkà fún yàn kò dẹ̀ ṣèkà fún rẹ̀ ọmọ ìyá mi ẹ̀jẹ̀ àwọ̀ àárín yẹn wà àtọ́lọ́hún lẹ́yìn náà ká wọ àárín wa àti àwọn ẹ̀dá tí méjèèjì bá ti túrú jọmọ́ ọ̀rọ̀ rẹ̀ ọmọ dayọ̀ ọkàn tiẹ̀ gan balẹ̀ ẹlẹ́ẹ̀kẹta watawasaw bil haqq àwọn tí wọ́n ń bára wọn sòdodo ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ṣe wá bí nsìn kété pé àwa dárin bí o àwa dá wákà kan bí o ọ̀rọ̀ ti kọjá ń dá wákà o àwa bára wa sòdodo ọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń jòkó tí wọ́n ń sòdodo ọ̀rọ̀ àtàwọn tí wọ́n ń gbọ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run bá ní àwọn náà wọ́n ti kú nínú odò fìtínà torí òdodo ọ̀rọ̀ ní máa ń wúlò ká máa ṣàwẹ̀wá káfọ́ máa dárin ká máa jó kó rí ń tọ́ da kọ́ mọ́ pé àwọn èèyàn lọ́bẹ̀ kó rí ń tí ọ̀dà kọ́ máa wà wọ́n yẹn ràn ká máa ṣe kọ́ mọ́ pé wọ́n sákèsí kí láǹfààní ìtì ọlọ́ntọ́ ọlọ́run jẹ́ kí láǹfààní àwọn anábì ọlọ́ntọ́ níwọ̀ ní àrólé wọn. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run bá ní tẹ́ ẹ bá ti ń sòdodo ọ̀rọ̀ fúnra wa òun yóò yọ wá kó nu fìtínà pẹ̀lú òdodo torí òdodo ọ̀rọ̀ kòrò àmọ́ ó ṣàǹfààní nínú ara ẹ̀rẹ́ yìí tó dùn yẹn òun dùn lẹ́nu àmọ́ yóò kó bára kọ́lọ̀ wọn wọlé àánú àti mi tí ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ kọ́lọ̀ mọ́tà ìjọ ti ṣẹ́ṣẹ́ ní kọ̀ọ̀kan wa. ẹlẹ́ẹ̀kẹrin iná àwọn tọ́lọ̀ ń sọ nínú suratul asr watawasaw bil haqqi kí ni ẹlẹ́ẹ̀kẹrin watawasaw bis sabr gbogbo àwọn tí wọ́n fúnra wọn ní sùúrù ipe àwọn náà padà lálùyọ̀ àwọn náà padà tó ẹgbẹ́ yóò padà dà ọ́ padà ga ọ́ padà kọ́lé àwọn náà ra mọ́tò tásìkò bá tó mọ́ sáré kárì mọ́ rìn lọ bí tí ò dáa mọ́ kiri bọ́ bí tí ò dáa mọ́ lè sọ̀rọ̀ èdè olórí burúkú wọ́n parẹ́ ẹ̀yin mọ́jú ẹ̀sìn rẹ nu wọ́n fúnra wọn sùúrù torí tó a bá ṣe sùúrù ní ayé ta wà yìí òun ní problem torí ọlọ́run ọba nígbà tó fẹ́ dá ijọ́ mélòó lọ́lọ́run fi dá oníjọ́ mẹ́fà ọba tó ní tí ò ní kún fáyà kún ebi kí ayé ọmọ jáde tó sì máa jáde ọlọ́run dá sánmà àti ilẹ̀ fúnjọ́ mẹ́fà bọ́lọ́run bá fẹ́ ẹgbẹ́ ọlọ́run dá wa ẹ̀ka náà lánàá ró jẹ́ mọ́ díẹ̀díẹ̀ láàmà nàró irúgbìn tí ń jáde ńlẹ̀ ńlẹ̀ rí pé díẹ̀díẹ̀ ní mọ̀ sí kínní ní àmọ́ jáde mọ́ sáré tó bá sáré ọwọ́ kọ fìtínà o kó dúkìá property ọ̀gá rẹ̀ o lè sí ṣọ́ọ̀bù mi ọkọjà síbẹ̀ ọwá ní àlùbábà o ti sáré àwọn ọmọ ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ wọ́n dààmú tán tó yẹ kó fún wọn ní ẹ̀tọ́ àtàdéhùn tẹ́jọ́ ṣe ọ̀yẹ́ tọ̀ torí pé ọ̀fẹ́ ṣe sùúrù owó yẹn ó ti fẹ́ wúwo lójú pé àdúró owó yìí láwọn akó kalẹ̀ òun sì ti ṣiṣẹ́ kí wọ́n ṣe àdéhùn kí wọ́n pé àdéhùn ní lókù sùúrù la lè ṣe ká ṣe sùúrù lérí àdánwò tó bá bá wa gbogbo ohun tí ọ̀dà ó padà da gbogbo ohun tí òtún ó padà tó mọ́kànjú ọlá mọ́kànjú ọlà mọ́kànrí bọ́bí tí ọ̀dà mọ́jọ́ yẹn àwọn olórí burúkú torí pé àtibọ̀tán aburú wọn ní ọ̀dà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wọ́n zuhuru li fitan wọ́n ní ẹ̀rí kí fìtínà oríṣiríṣi kọ́ máa ṣẹlẹ̀ nínú ayé ó ti wà nù àsọ́lẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni la takumu sa'atu anabi ni ilé ayé ò ní parẹ́ o ata yuqbada al-ilmu títí tẹ́ fi di pé ìmọ̀ ń tán láwùjọ ìmọ̀ ń ṣe kí ni jama ìmọ̀ ń tán láwùjọ ní ra àwọn èèyàn tí wọ́n máa pàtàkì màmá àwọn èèyàn ò fẹ́ kẹ́kọ̀ọ́ mọ́ àwọn èèyàn ò fẹ́ lọlé kéwú mọ́ àwọn èèyàn ò fẹ́ kátírà mọ́ àwọn jama gan ọ̀rẹ́dì àti gbọ́ wá sí mọ́ ìranù lọ́pọ̀ jù nílé ìjọsìn wọn lẹ́nu ìranù tá a wí yìí kí ni wọ́n padà yọ owó ẹni tí ń bá ń jíṣẹ́ ọlọ́run ọba kò ní wojú ẹni tí ń bá sọ̀rọ̀ ìtọ́lọ̀ ní kò sọ ni yóò máa sọ yóò wá ṣàǹfààní fún òun tí ń sọ àtẹni tí ń gbọ́ kò dẹ̀ ní lójú ọwájú ọlọ́run ọba ilé ayé ò lè da àfi ká pàtàkì knowledge ìmọ̀ ọ́ pàtàkì nínú sẹ̀mí èèyàn anábì ní ìmọ̀ ní ọkọ̀ kò láyé tí màá bá ti kò láyé fìtínà ńlá kan nìyẹn
ẹlẹ́ẹ̀kejì wa takthura al-zilzal anabi ní àwọn earthquake àwọn ilẹ̀ ọmọ rí ẹ̀ẹ́dàgbọ́n tó ṣẹlẹ̀ ní àwọn ìlú ìbò láìpẹ́ ìṣẹ̀lẹ̀ láwọn ilẹ̀ lárúbáwá kọ̀ọ̀kan náà earthquake yóò máa ṣẹlẹ̀ wa yataqaraba zaman anabi ní àsìkò tí ẹ máa lò nínú ayé yóò máa súnmọ́ra wọn ẹ máa ka ọ̀sẹ̀ kan ẹ máa ka oṣù kan bí ọ̀sẹ̀ kan fi àyíjò akíjẹ́mọ̀ náà ẹ máa ka ọ̀sẹ̀ kan bí ijọ́ kan ẹ máa ka ọdún kan bí oṣù fi àyíjò lásàwẹ̀ tó lọ náà wọ́n ní àpẹẹrẹ ni wọ́n tẹ̀ dàhárọ̀ fitan anabi ibi tá à ń lọ gangan ni anabi ní fitina oríṣiríṣi ní ọmọ wa jẹ jáde nù ayé odò ńlá ni ẹni bá ti kó síbẹ̀ ọlọ́ nìyẹn wa yakthuru al-haraj anabi ní haraj yóò wá pọ̀ kí ni wọ́n pè ní al-haraj al-qatl anabi ní àwọn èèyàn máa dẹ̀jẹ̀ sílẹ̀ ogun wọn máa nàró àwọn èèyàn máa para wọn Israeli àti Iran ti nàró síra wọn sí jama mùsùlùmí ọmọ tó kàn ní ọ̀rọ̀ rẹ̀ òun náà ni kọ́ gbájúmọ́ bó ló ṣe pàdé Ọlọ́run dáadáa gbogbo àwọn àwọn ìròyìn káàkiri máa bí ìṣèlérí ìròyìn yẹn kọ́ mójútó ẹ̀mí ara rẹ̀ ibi tó kún ti dìde yẹn kò sọ́gbọ́n tó fẹ́ dá sí àwọn kan máa lọ níjó òníwọ́ náà lọ lẹ́yẹ kó pàtàkì wípé ìjọ tó bá ṣe kàn ọ́ kí ló fi pàdé Ọlọ́run àmọ́ wá ṣàdúrà kọ́lọ́run ọba aláàkọ́ pẹ̀tù sí àwọn alágbára ayé torí mi ń bá lọ nísìn kálukú ti ní fáṣàn ti tẹ̀ Ànábì ní ogun ọmọ dìde sallallahu alaihi wasallam ata yakfara fikul mal Ànábì ní owó yọ padà wá pọ̀ fàyàfíì owó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn nínú ẹgbàá wa kan Ànábì ní kọ́dà àwọn yóò gbé sàká lọ́wọ́ sàká owó wọn ò ní rẹni tẹ́ máa fún wípé $2 billion lọ́wọ́ lọ́wọ́ mi iye owó sàká mi yọ mọ̀ wá rìn káàkiri ẹ̀dá kun ẹgbà sàká wọn ní kálukú ọmọ pé kí ni mo fi $2 billion tí $100 billion mímí nítorí pé àwọn èèyàn ó ti tara bọlé ayé débi pé owó nìkan ni wọ́n máa wá wọn ní ṣe nǹkan mímọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa al-intiba lil fitna tá a wí yìí ó ti ń ṣẹlẹ̀ nínú ayé ṣe rí nínú àwọn àmì alámọ̀tò sáà àṣùgùrọ̀ nínú àwọn àmì tí ànábì ní tí má ti ń ṣẹlẹ̀ ká mọ̀ pé ilé ayé ò ní pẹ́ tí ó fi parẹ́ mọ́ èyí tó jẹ́ àwọn àmì kéékèèké alákọ̀ọ́kọ́ mẹ́ ni bi'thatu rasuli sallallahu alaihi wasallam ìgbé ànábì wa Muhammad dìde gan sallallahu alaihi wasallam àmì kan nínú àwọn àmì tí a fi mọ̀ pé ilé ayé ò ní pẹ́ tí ó fi parẹ́ ló fi jẹ́ pé ànábì ni khatamal anbiya òun ni ọgbẹ̀yìn gbogbo àwọn ànábì Ọlọ́run tàbá sì rí ẹni tó gbẹ̀yìn gbogbo ànábì Ọlọ́run kí ni à ń gbóyè ń bẹ̀ àti parí ayé ṣe kí ni ó ti súnmọ́ ànábì wọn láwọn àmì kéékèèké yìí yóò máa hàn yóò máa ṣẹlẹ̀ ànábì wọn sọ fún wa nínú hadith rẹ̀ pé badiru bil a'mali fitana ànábì ní ẹ ti gbìyànjú o sallallahu alaihi wasallam ẹ tètè yára ṣiṣẹ́ o ẹ tètè mójútó jọ́sìn o ẹ tètè karabọ́nú ẹ̀sìn Ọlọ́run ọba o ẹ tètè mójútó run yín ẹ tètè mójútó ìmọ̀ akẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ọlọ́run kó tó di pé fìtínà ó dé o ànábì ní badiru bil a'mali ẹ má dákẹ́ o ẹ tètè gbìyànjú kẹ́rí pé ẹ nímọ̀ nípa ẹ̀sìn yín fitana kakọ́tà al-layl al-muzlim ànábì ní fìtínà yìí ọ̀dà gẹ́gẹ́ bí òru tó dúdú kirikiri yusbihu ar-rajulu mu'mina sàn pé tí ilẹ̀ bá ti dúdú èyàn ní rójú ọ̀nà mọ́ ojú ọ̀nà ò ní kílà mọ́ àsìkò tá ànábì sọ náà ló ti délẹ̀ yìí ànábì ní tó bá di àsìkò yìí yusbihu ar-rajulu mu'mina mùmíní ó jí arákùnrin kan àbárábìnrin kan yóò jí láàárọ̀ lẹ́ni tó gbọ́ Ọlọ́run gbọ́ wa yumsi káfíra ìgbà tó fi dìrọ̀lẹ́ yóò ti di kèfèrí yóò ti kú ònú ẹ̀sìn látara in ti ń gbọ́ àti in ti ń wò àti in ti ń ṣe àwọn yumsi mu'mina ànábì nígbà mi ànábì lásìkò yìí ọmọ èèyàn nínú àwọn ọmọ èèyàn tó jẹ́ olùgbàgbọ́ òdodo yóò máa gbọ́ Ọlọ́run gbọ́ lọ́wọ́ rọ̀lẹ́ yóò bá ìgbàgbọ́ sùn yóò bá ìgbàgbọ́ yóò bá sùn bẹ́ẹ̀ ìgbàgbọ́ wà lọ́kàn rẹ̀ nígbà tó sùn wà yóò sì bí wò káfíra ìgbà tó bá fi jí láàárọ̀ báyìí yóò di kèfèrí yabi'u dinahu bi'aradin mina dunya àdébìnrin tó fà á tó fi di kèfèrí ni pé ó ta ẹ̀sìn rẹ̀ ó wá fi ra nǹkan kan tí ó wúlò nínú ayé ó ta ẹ̀sìn ẹ̀ ó wá fi ra nǹkan tí ó wúlò nínú ayé ó gbé ẹsẹ̀ kalẹ̀ báyìí torí owó ó gbé ẹsẹ̀ kalẹ̀ torí obìnrin
ó gbé ẹ̀sìn kalẹ̀ torí ipò, ó gbé ẹ̀sìn kalẹ̀ torí ọlá. Ẹ mọ̀ pé àwọn èèyàn ń ta ẹ̀sìn wọn ń sìn ni. Mùsùlùmí tó lè jẹ ààrẹ ọ̀nà kakanfò kí ló ta ǹjẹ́ mọ́? Kí ló ta? Ó ta ẹ̀sìn, oyé, ó wá fi ra kúfúrò, ó ta ẹ̀sìn, ó fi ra ayé. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀la àwọn èèyàn wọ́n máa fẹ̀sìn sílẹ̀ nítorí tí wọ́n fẹ́ jẹ́ nínú ayé. Tẹ́mání Allahu akbar Allahu akbar yóò ní òun tajà lọ́wọ́, ọjà tí ń tà tí ọmọ àbóhùn náà lọ́wọ́ náwó yẹn. Àwọn yẹn pa owó jọ fa, àwọn yẹn pa owó jọ. Nígbà wọn pa jọ tán, Ọlọ́run ní ṣe owó náà ti pọ̀, ọ̀yá máa bọ̀. Owó ti pọ̀ síbí àbí? Máa bọ̀ láàárọ̀ la. Èyí tó yẹ kó mú dání lọ sọ́run kò ṣe é. Èyí tó ṣe wàhálà fún ilé ayé wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Dọ́bù kí ni ẹ jẹ mọ́? Double loss. Ní ti ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ayé nìyẹn. Téèyàn bá mọ̀ pé ikú kò so máa rẹ̀, ikú kò so máa rẹ̀ o. Ọlọ́run kàn máa ń lo àárẹ̀ ń sábà bí ngbà míì ni. Ẹ gbogbo àwọn aláàárẹ̀ yẹn tá a máa ń gbé wọn káàkiri yẹn torí ká má bàa kú ni àbí. Nígbà míì àárẹ̀ ò ní ṣèyàn, yọ wọlé, yọ̀dẹ̀ rẹ́rìn yóò kí kálukú àtìyàwó àtọmọ, yọ̀dẹ̀ ní ẹ dákun ẹ bá ń gbóúnjẹ wá. Kán tó gbóúnjẹ dọ́dọ̀ rẹ̀ aláàjì ti dákẹ́. Ààrẹ ni tó ro àmàlà tán, alájà ro àmàlà tán nígbà ó darí ọjà, ó sì bubẹ̀ fún ọkọ àtọmọ. Oúnjẹ tiẹ̀ náà ń bẹ ní dining table, alájà lóun fẹ́ sanra ná, nǹkan kan ò ṣe o, àyìn tó ro àmàlà ó dẹ̀ sanra, ó sì jòkó, kó wọn kàn jòkó, kó wọn pààrọ̀ aṣọ, kó wọn wá pàdé àwọn fámìlì káwọn jọ jẹun. Nígbà ní alájà kíní sí alájà wọn bá wọlé, alájà ti kú o. Èyí tí wọ́n ń pè nílé ayé nìyẹn. Sẹ́rí ilé ayé tá a wà yìí, èyí tá a ń gbé yìí, ògìgì ni wọ́n máa ń múyàn kó mbẹ́ẹ̀. Kọ́lọ́mọdé ó ti yà fẹ́ ní kọ̀ọ̀kan wa nísìn. Sẹ́rí ilé ayé tá a wà yìí, bọ́dà Àṣàfà sẹ́yìn mọ̀ pé kò sọ fún wa pé òun ní báwa gbà wẹ́ dóni. Kò sọ fún wa pé òun ní di oṣù yìí. Òun náà ó wà nù ambition rẹ̀ pé ń ṣe nǹkan báyìí, ń ṣe nǹkan báyìí, ń ṣe nǹkan báyìí, ń ṣe nǹkan báyìí. Ìbáwá ń jòkó báyìí jàmá. Àmọ́ lọ́wọ́ bá aláàní òun ń pílánì títí, àwa náà ń pílánì títí wa. Bó ṣe wá dé bá bọ́dà Àṣàfà yẹn bí ó ṣe bá kálukú náà nìyẹn. Nítorí wọ́n fẹ́ gbé lọ́run lọ pàtàkì o. Sórí bílíọ̀nsì mílíọ̀nsì yẹn ọ̀dà kéèyàn ló lọ́wọ́. Àmọ́ má ta ẹ̀sìn rẹ torí owó. Tó bá ti dà sùkò rún. Gbogbo bíyẹn gbé 100 million lọ́wọ́ sọ pé tabakirun táwọn wà dá lóhùn. Ọlọ́run máa wọ lókè sánmà pé ẹrú mi, ó sì pàtàkì mi ju pépà yìí lọ. Ìyẹn wà dá lọ́lá. Ọlọ́run yóò máa mú owó wá lọ́tún, yóò máa mú owó wá lọ́sì. Ọlọ́run bá ní wá amúrìhà laka bis sala. Ọlọ́run bá ní ẹ pa àwọn fámìlì yín láṣẹ ẹni ká máa kírun wastabir alayha. Ẹ wá ṣe sùúrù lérí àṣẹ tẹ̀ ń pa. La nas'aluka rizqa. Ọlọ́run ní àbí pé kẹ́ ẹ máa àgbékọ́ yín lọ́rùn, kẹ́ ẹ máa provide owó fúnra yín. Nahnu narzuqukum, àwa la máa fún yín lówó. Ẹ̀yin sá máa kírun. Irun títí ṣe rówó yẹn filẹ̀ fún wa. Ọlọ́run láwa la máa fún yín rísíkù. Ọlọ́run ní kẹ́yìn jama. Ọwọ́ àjòkó tí ṣọ́ọ̀bù ọ̀lẹ́ kírun, èyí ò túmọ̀ pé ó lò ó jẹgbẹ́ lọ. Bàbá sì rí pé òun rẹ̀ ń pọ̀ sí, Ọlọ́run dé ọlẹ́kẹ́ ni, ń ta ọ ni títí tí ó fi gba ọmọ tó ní ṣe kíní tó ní bọ́. Kọ́lọ́run wọlé àánú ẹnì kọ̀ọ̀kan wa, kọ́mọ̀jì á ta ẹ̀sìn wa nítorí ayé o. Ẹlòmíì ó lè jọyìn ìjọ àwọn oníṣẹ̀ṣe nítorí ayé. Fìtínà ńlá ni o. Kan lágbájá kí ló dé? Àjọ ń kírun lọ́jà ni. Ó ní ibi àwọn karabọ̀ ń sìn. Bóun ṣe wáyé òun nírun. Òun nírun. Àní kí ló dé tó nírun? Ó ní àwọn nǹkan tá fi pèlè gbogbo àwọn nǹkan tí tá fi para láàárọ̀ yìí èèyàn gbọ́dọ̀ gbé wọ́n mọ́ṣáláṣí. Allahu akbar. Ọlọ́run wọ́n ṣe wá lọ́rọ̀ Yéṣu o. Ọlágbára Ọlọ́run ọba wa. Ẹlòmíì bí ṣe wá mọ́ṣáláṣí ní lọ sóòru nítorí ọjà, nítorí owó. Ànábì ní tó bá dìgbò èèyàn ayé, àkọ́kọ́ fìtínà tí ó máa ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn máa kú nínú ẹ̀sìn. Sórí tó bá ti wọ sàárè, àwọn ní bèrè pé ilé mélòó lọ kọ́, mọ́tò mélòó lọ rà, oyè mélòó lọ jẹ, sàtífíkẹ́tì mélòó lọ gbà. Kí ni wọ́n bèrè nínú sàárè tó bá ti yọ síbẹ̀? Man rabbuka. Ẹ̀sìn wọ́n bèrè, ta ni Ọlọ́run ọba tí wọ́n sìn? Wa ma dinuka, ẹ̀sìn wo ni wọ́n sìn ní ayé? Wa ma nabiyuka, ànábì wo ló ń tẹ̀lé? Tó bá ní Allah ni, ànábì Muhammad ń tẹ̀lé sallallahu alaihi wasallam, ọwọ́ ní Islam lẹ́sìn míì.
ó wà nínú gbádùn gbére títí tí ọlọ́run fi wá gbé wa dìde nínú sàárè. Ọdún mélòó la lò nínú sàárè ìjọba ta ló mọ̀? More than trillion years. Ọlọ́run nìkan ló mọ̀ gbà náà. Ìwọ ti wọnú gbádùn nìyẹn torí ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìbéèrè tó kọ́ńkì ni. Allah, Islam, Muhammad sallallahu alayhi wa sallam. Allah mọ̀ sẹ́bọ̀ tó bá sẹ́bọ̀ onírí Allah pé o torí ọlọ́run ọba mi lẹ́yìn Allah gbọ́dọ̀ wà láyé. Lẹ́yìn náà tó o bá ń ṣe bídíà o ní sọ pé Muhammad ló ń tẹ̀lé o nítorí ànábì láti ẹ̀ka lẹ̀ ọ̀tọ̀ lè tó ṣe kíni òun lu bàndínì mọ́sálásí ọlọ́run ṣẹ̀sìn ẹ kó lu wọ mọ́sálásí ṣé ànábì fi lù ṣẹ̀sìn ọlọ́run nínú mọ́sálásí ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ àwọn tó ń bẹ ní kérúbù sẹ́ráfù àwọn sẹ̀lẹ̀ ni wọ́n ń lùlù wọ́n tó bá lùlù mọ́sálásí tó lóòfin ṣèjọsìn bídíà ló ń ṣe ọmọjọ́ lè láti lè kọ́ dìrì lẹ̀ ipò òru lè láti lè kọ́ dìjọba yìí ní bídíà ni wọ́n bá wọn ṣe bídíà ta ló mọ òru lè láti lè kọ́ dìjọba ẹnìkan náà ni lẹ́yìn ọlọ́run kò sẹ́ tó tún mọ́ mọ́ gbogbo ọ̀rọ̀ àná táwọn afáàn ṣe káàkiri èkó yẹn wọn ọ̀rẹ́ ni bá wọn sòdodo ọ̀rọ̀ ni èní ni lè láti lè káàdì táwọn táwọn sọ fún ọ pé èní ni táwọn who told you o ti fẹ́ tàn àwọn èèyàn torí tó jẹ torí tó gbà o sì sáwọn èèyàn sínú àìsùn àwọn millionaire fa àwọn engineer àwọn medical doctor àwọn businessmen àwọn èèyàn tí wọ́n ní ọpọlọ tí tẹ́ bá mọ̀ pọ̀ ń tà wọ́n ní wọ́n níjòkó tiẹ̀ ọdẹ ṣe ranu ọdẹ ń gbó lọ́wọ́ wọn lè ranu yẹ kò sẹ́nìkan tó mọ òru lè láti kọ́ di lẹ́yìn Allah a kì í celebrate a kì í jòkó rẹ̀ pé ìní ni ọ máa ṣe ìbáàdà ní gbogbo àwọn òru mẹ́wàá gbẹ̀yìn ni ọ máa dìde anabi ni máa ń kọ́ ọmọ laylatal qadri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi anabi ni gbogbo ẹni tó bá ilé nàró ti ṣe náfìlà lóru tó ṣe náfìlà wọn ò ní tí wọ́n jòkó lẹ̀ tí wọ́n lùlù wọn ó dùn ó dìde wọn ṣe náfìlà bóyá wọn àtàwọn ará lé ẹ̀ àbọ̀wọ̀ àti tìka fún mọ́ṣáláṣí anabi ni tọ́ba ṣe déédéé òru yẹn ghufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ kọjá ọlọ́run dẹ̀ parẹ́ lóru yẹn lẹ́yìn náà wọ́n wá yan kádàrá tó dáa fún lọ́dún tó fẹ́ lò yẹn torí òru yẹn lòru kádàrá laylatul qadr fiha yufraqu kullu amrin hakim gbogbo alásàlátù sunday máa lè dárin pẹ̀lú obìnrin olóbìnrin kò sínú ẹ̀sìn islam o gbogbo à ń ṣe sufi máa lọ máa lè pariwo lẹ́yìn alásàlẹ̀ ìjọ jimá kẹ́ máa pariwo kẹ́ máa ọlọ́run ti sọnù Kùránì ó ní ẹ má pariwo ọlọ́run ní wala tajhar àbí ọlọ́run ní má pariwo ọlọ́run ní má pariwo ẹgbẹ́ pariwo wala tajhar bi salatika tẹ́ ẹ bá ń ṣàdúrà tẹ́ ẹ ti kiri ẹ má pariwo ìtọ́wà nù Kùránì ẹ àwọn tó wá ní ẹ pariwo gángbọ́n sọ́mọ́ àmọ́ èyí tẹ́ tún ṣe yẹn opposite lẹ́ ń ṣe yẹn opposite yẹn obìnrin máa ń ṣàdúrà lẹ́yìn máa ń kírun lé ìrun tóbìnrin kírun lé ó ní ládàá tó kí mọ́ṣáláṣí lọ kátó wá fa obìnrin pé kó máa ṣàìsùn bìkan yàwó ọkọ wà nílé ìyàwó obìnrin tá a jù dì tọ́ba ti máa ń ṣe bídíà ó lè sọ pé Muhammad lòjíṣẹ́ torí ọ̀tẹ̀lé Muhammad lẹ́yìn náà Islam tọ́ba ti yọ lọ́nu ẹ̀ tọ́ba ti nígbàgbọ́ nínú ẹ̀sìn kan bóyá ṣẹ̀ṣẹ̀ ni àbí Christianity ni àbáwọn ẹ̀sìn míì náà ni tọ́ba ti nígbàgbọ́ nínú ẹ̀sìn kan pé lẹ́yìn Islam ẹ̀sìn tó kù ó lè sọ pé Islam lẹ̀sìn rẹ ẹni bá ti lẹ́sìn tó pọ̀ tọ́ba ti wá rí ìdáhùn wàhálà ni ọlọ́mọdé àwọ̀ fìtínà nù sàárè o ọlọ́gbàrá ọlọ́run ọba wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa min kathratil fitan wọ́n níbi tí fìtínà yẹ wọ́pọ̀ dé yatamanna nasul maut àwọn èèyàn máa fẹ́ máa béèrè kọ́lọ́hún pa wọ́n fẹ́ máa béèrè káwọn kú láyé nígbà tí fìtínà yẹ bá pọ̀ èèwọ̀ sì ni kéèyàn máa ṣàdúrà pé ọlọ́run pa mí la yatamanna yana ahadukumul maut ànábìlẹ̀ ní kọ̀ọ̀kan yẹn gbọ́dọ̀ máa rò pé kẹ́sì kú lidurri nasalabi bóyá nítorí ìnira kan tẹ́ ń rí ọ̀rẹ́ yẹn ni àbọ̀ wàánu fìtínà kan ni ọ̀ gbọ́dọ̀ sọ pé kán fún ọ lábẹ́rẹ́ kú tọ́ba ìgbà abẹ́rẹ́ kú ọ̀pá rẹ ni lọ́jọ́ àlèkè àmọ́ wọ́n gbé ọ dìde lápá àyàn wọ́n wá béèrè pé ta lọ́pa wọ́n ní wọ́n náà lọ́pa rẹ̀ nítorí fi para rẹ̀ yẹn wọ́n wá gbé wọn náà bẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ kọ́ lọ́mọ sí wa ló máa ná. ànábì sọ̀sọ́lá ní tó bá dìgbà yẹn ayé tí wàhálà yìí bá pọ̀ tán látàkó musa atu àtàyàmúra rọ́jùlù ànábì ní àwọn èèyàn tí wọ́n bá ń kọjá tárakùnrin kan bá ń kọjá bí kọ́bùrù rọ́jùlù ó ń kọjá níbi sàárè ẹni tó ti ṣáájú rẹ̀ kú nínú àwọn colleagues ẹ̀ àbí nínú àwọn ará àdúgbò ẹ̀ àbí nínú àwọn ọmọ èèyàn fayakulu yóò wá sọ pé yálé tani makana ó ní wọ́n ní tó bá kọjá yóò wá pé ìbá sì jẹ́ mi mọ̀ wà nínú sàárè yìí bá dá pẹ̀lú wàhálà tá à ń ṣe kínní wàhálà tá à ń fèsì nínú ayé wàhálà tó báyàn téèyàn fi ń wò pé ọyẹ kí wọ́n kú láyé ẹ mọ̀ pé ilé ayé dùn bẹ́ẹ̀ yàn bá sínú wàhálà ni o tó o bá sínú problem ilé ayé ṣe kínní ilé ayé dùn tó ń sin lọ́run tó dẹ̀ rówó ná àwọn ò ní fẹ́ kú náà ẹ̀yin gbọ́ pé olówó kan olóhùn fẹ́ kú
tálíkà ni mo gbọ́ wọn pokùnso nígbà gbèsè bá pọ̀ kí ni wọ́n á mú olówó pokùnso lásìkò yìí bílíọ̀nù pokùnso mílíọ̀nù pokùnso ọ̀gá báńkì ń parẹ́ ọ̀gá báńkì kí ló fà á nítorí pé fìtínà kan ti jálù kìí ṣe fìtínà òsì lòún bá yí mọ́ fìtínà kan ti jálù nínú àwọn fìtínà ayé tí ó yẹ kó tara bọ̀ bóyá ti ń gbé owó èlé fìtínà ni téèyàn bá wà wàhálà láyé tí ó bá rí kọ́sà lè gbowó nàpó tẹmọlágbájá ọ̀hún wá wàhálà olóhùn wa ọ̀hún wá wàhálà olóhùn wa wọ́n wá ń béèrè pé dákẹ́ mo wàhálà wà wọ́n ní ẹjú wèlé nàpó fún èmi àti gbowó owó èlé ọlọ́wọ́n bá aláàlọ́ sọ bẹ́ẹ̀ ní Koran oníbàyẹn lam taf'alu ọlọ́wọ́n bá ní tẹ̀ bá stop láti máa gbowó èlé àbí máa yáyàn lówó èlé fa'adhanu bi harbin minallah ọlọ́wọ́n ni ẹ máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ wọn ọlọ́wọ́n wọn jà yín lógun bọ́lọ́wọ́n bá jà yín lógun fìtínà olótó yẹn jẹ́ wọ́n sọ àyà Koran yẹn láì gbà tán ti sọ kalẹ̀ báyìí tílé ayé fi parẹ́ òun náà ní ọmọ valid ní ọmọ sekínì ní ọmọ ṣiṣẹ́ kì í ṣe pé wáyà àsìkò àwọn anábì Ọlọ́run lè ń sọ yẹn nísìnyí kọ́ mọ́ ìlú mọ́kàlẹ́ ń sọ yẹn lọ́dọ̀ tí wọ́n ń bí kọ́ àyà Koran tọ́sọ̀ kalẹ̀ fún gbogbo ayé bí wọ́n gbowó èlé Mákà ayé wọn bàjẹ́ bí wọ́n gbowó èlé Mádínà ayé wọn dàrú má bá ètò sẹ́mi ọ̀rọ̀ bísínẹ́sì rẹ dé ibi wọ́n ti ń gbowó èlé ọlọ́mọṣà lànà ayọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. min fitani akhir zaman àwa kà torí àsìkò wa fitina yẹn pọ̀ àmọ́ akákan ká bíi mélòó kan káwa bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n làmí ìbí tí ń sọ̀rọ̀ kọ́lọ́n lẹ́yìn náà ń bẹ̀. alákọ̀ọ́kọ́ tága yóò zamani lil aswa anábì ní gbogbo yín ẹ má retí pé ènìyàn máa da jàná lọ o àkọ́kọ́ fitina ńlá ni kẹ́nìkan nù yín kẹ́ ẹ má máa expect pé ènìyàn máa da ju àná lọ Allahu akbar ẹ má retí pé èní yóò máa da ju àná lọ níta ìmọ̀dé ti ni pé ènìyàn máa burú jàná ọ̀la ó máa burú ju èní lọ bá a ṣe ń lọ́nu ayé yẹn yóò máa burú sí ni títí tí ọlọ́run fi palẹ̀ mọ́ gbogbo ẹ̀ àwa tá a wà ní mọ́ṣáláṣí tá à ń kírun níjọ́ ṣé bẹ́ẹ̀ náà ní sìn lẹ́yìn àṣùbà ẹlòmíì ò kírun mímọ́ kọ́dà ẹlòmíì jímọ̀ nìkan ní kí ẹlòmíì yídì nìkan ẹ̀ẹ́dẹ̀ ní mùsùlùmí lòun ẹ wo bá a ṣe ń ṣe ẹ wo tí ń ṣẹlẹ̀ nínú ayé ṣé ìjọba tàná ọ̀dà àjì tèní lọ àbí tèní lọ́dà àjù tàná lọ èwo ló ṣẹlẹ̀ yín bẹ̀ jàmọ́ tàná dájú tèní lọ nìyí ṣe é mọye tá à ń ra nǹkan tẹ́lẹ̀ mọye tá à ń ra ń sìn ìwọ lọ́wọ́ tẹ̀tẹ̀ mọ́ wo pé fìtínà ti dé tí n tètè gbìyànjú kí n mú ẹnu wọn bá tí ipá mi bá kánú ayé kí n fi ráyè sin lọ́hùn kí wọ́n tó ní kí n máa bọ̀ kókó bẹ́ẹ̀ nìyẹn o ìrun ni kó gbé sí orí kó rú ìrun lérí bísínẹ́sì ẹ̀ kó fà lọ́wọ́ tí ìrun bá fẹ́ jábọ́lẹ̀ kó ju bísínẹ́sì lẹ̀ kó lọ lè kírun torí ìrun ló mú lọ́rùn òun náà ni kọ́kọ́rọ́ tó fi wà lìjẹ́ náà lọ́rùn everlasting life ló kù lẹ́yìn life yìí ti máa ń tán yìí o life eléyìí òun máa ń tán bẹ́ẹ̀ bá lọ 100 years nísìn it's a small time wọ́n máa lọ 120 nínú ayé ó kéré àmọ́ tá a bá ti kú níbi tá a bá ti dìde nínú sàárè ìṣẹ̀mí ìyẹn ìṣẹ̀mí gbére ni òun náà ń pè ní al-hayatul abadiyyatul khalidatul sarmadiyya la nihaya ìṣẹ̀mí tó níbẹ̀rẹ̀ tí ò lópin ẹ̀yin màyá mi ìṣẹ̀mí tó níbẹ̀rẹ̀ tí ò lópin yẹ yóò dá kí yọ pàtàkì ẹ̀ àmì tá a fi máa pọ̀ pàtàkì ẹ̀ òun náà ní ká ní Allahu akbar kọ́ọ̀dẹ̀ fi ọ̀dẹ̀ fọjà rẹ̀ lẹ̀ fọlọ́ nítorí bó filẹ̀ wọ́n padà filẹ̀ náà yóò wá da kọ́ pèsè sọ́run kọ́ mọ́ tún sọ́fà méjì ó wàhálà tá à ń ṣe kátórówó ẹwà àwọn tó ń gbà lọ́wọ́ wa àwa tá a ṣe wàhálà àwa aládàá ṣe wàhálà sáwà nìkan là ń dáná sọ ọ pọ́sibù kọ́ dáná ọlọ́mọṣà wọlé àná ẹ̀kọ́ lọ́hún mọ́sàjá gúnlẹ̀ dáadáa anabi ní láyà tí aleikum zamanu anabi ní àsìkò kan ò ní wá bá yín illa walladhi ba'dahu wa sharru minhu àfi kó jẹ́ pé èyí tí ó tún wá lẹ́yìn rẹ̀ yóò tún burú ju tala kọ́kọ́ lọ hatta talqaw rabbakum títí tẹ́ fi pàdé ọlọ́run yóò ṣe máa rí ni ẹ̀ wọ́n ní kó tètè gbìyànjú kí wàhálà ó tó dé ọyẹ kó rí pé òṣìṣẹ́ àlìkèyàmọ̀ torí ọlọ́run ò dá wa fún nǹkan kan lẹ́yìn bọ́ dá wa ká wá ṣẹ̀sìn ọlọ́run wa ma khalaqtul jinna wal insa
illa liya'budun ọlọ́run nítorí ẹ̀sìn mo ṣe dá yín. I've created you for just to worship. ọ̀tán a ṣe business a ṣòwò a kàwé a kéwú a kọ́ṣẹ́ àwọn aṣòwò gbogbo ẹ̀ means ni kákan fèrè nǹkan jẹ káfèrè nǹkan mu káfèrè nǹkan wọ̀ káfèrè ilé tá a mọ̀ sásí torí òrùn àti òjò kálíbà fẹ̀mí balẹ̀ sìn ọlọ́run sórí tó bá ti ní ìyẹn nínú ọpọlọ ẹ nǹkan kan ò ní díẹ̀ sìn lọ́wọ́ mọ́ ó ti mọ̀ pé góòlù gangan lẹ̀ sí gbogbo tó kù means ni ọwọ́ àjòkó ti ládà ọgbàgbé tó fẹ́ mú lókè akaba aládìmọ́lẹ́yà o ní tá a fẹ́ mú gan tá a fẹ́ fàkàbà mú oyè àgbàgbé ẹ̀ ọwọ́ àdé akaba máyà fà títí tí màláíkà kú fi dé wọ́n wá ní tó fẹ́ mú lájà ọmọ padà mú mọ́ ọlákàbà tó ń dì mú yìí náà ó tó òun náà lẹni tí ń wáyé tí ọ̀sẹ̀sẹ̀ ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa fún gbogbo àwọn táwa lọ́jà nígbà mọ́ kó dé mo bí lọ bàbá àjọ ń sọ̀rọ̀ mọ́ àwọn onímọ̀ táwọn yẹn ń kírun ní alhamdulillah àwọn ará ọjà máa kírun gbogbo yín kọ́ ìwọ tó máa kí ìwọ náà máa kí wọn náà máa àwọn nǹkan mí bẹ tí ọ jẹ́ pé àwọn mọ̀ pé yọ jẹ jáde ní wàásù tá a bá ń ṣe ọlọ́mọṣà tún gbogbo àṣejù báyìí lọ sórí gbogbo tí ó wà ní jẹ́ kó onílàdàrún yóò dà kó tún jìnnà sí o bí kò mọ̀ ṣẹbọ àbí kò mọ̀ ṣògùn bọ́ọ̀ bá ti kírun wọn ò ní kọ́lẹ̀ o èyí tó ti kí síwájú nígbà tó ṣògùn tó bá ti bẹ̀rẹ̀ sí ṣògùn wọ́n pa àwọn náà rẹ̀ ibi tí nǹkan wà nìyẹn o kò mọ̀ ṣe wàhálà lásán. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn fìtínà gbà zuhurul kadhabin wad dajalin anábìrin tó bá dìgbẹ̀yìn ayé ní àwọn fìtínà tẹ́ máa kó ẹ̀yin mùsùlùmí òun náà ni pé àwọn ọ̀daràn àwọn òpùrọ́ nínú àwọn àfa àwọn òpùrọ́ náà àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n mọ̀ pé àwọn lẹ́ni ọlọ́run àwọn ni wọ́n pọ̀ nù ayé yuqallibuna al-haqa'iqa wọ́n máa wá sọ irọ́ wọ́n máa sọ di òótọ́ wa yansuruna al-akadhiba wọ́n máa wá parọ́ fún àwọn èèyàn. Ànábì sayati ala nasi sanawatu khadda'at Ànábì láwọn ọdún kan bọ̀ tílẹ̀ ayé bá fẹ́ parẹ́ tán àwọn ọdún yẹn ẹ̀tàn ló wà ń bẹ yusaddaqu fi al-kadhib gbogbo àwọn tó bá ń parọ́ nígbà yẹn àwọn làwọn yẹn máa pé olódodo ni wọ́n wa yukadhabu fiha as-sadiq gbogbo àwọn tó bá ń sọ òdodo nígbà yẹn làwọn yẹn máa sọ pé òpùrọ́ ni wọ́n yẹn máa dáhùn lóhùn iná sọ àwọn afáàtì ò já sí àwọn tí ò dá kan mọ̀ wọn lajú láyé nísìnyí tó ń sọ̀rọ̀ interest pé interest ọ̀dà nínú báńkì mélòó ni lọ́wọ́ wà níbi tí wọ́n ní gba interest mo ní ó dìgbà tí wàhálà bá dé yóò tó mọ̀ pé àwọn yẹn ọmọ tó ń sọ. àwọn òpùrọ́ ní ọ̀pọ̀ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n máa dọ̀rọ̀ ìsìnrú ẹnìkan tó ní ta bá ti tún fẹ́rí kalẹ̀ tí ìmọ̀ ń bá fẹ́rí kalẹ̀. ẹni tí máa ń bọ̀ wá bá wọn lérí irun tọ́bẹ̀ ẹ bá wọn lérí fẹ́rí kalẹ̀ wọ́n lọ báraka yẹn ẹ gbọ́ brọ́dà àbá tí òkè tí ọmọ alùbá tasa ẹ gbọ́ yẹn náà dá fatiwa yẹn tẹ́yìn bá bá ìmáàmù ní eré ìfẹ́rí kalẹ̀ sọ báraka yẹn ìyálọ́jà ní kọ̀ọ̀bá kó dìde àfa wa sọ pé èèyàn baraka níta nàbí sọ ni wàhálà ńlá ni láti ìgbà tó sì ti sọ láti ìgbà tó sì ti sọ làwọn tí wọ́n gbàgbọ́ nù wọn làwọn tí ń baraka pẹ̀lú pé wọ́n bá ìmáàmù ní fèrè kalẹ̀ ọ̀yà wọ́n wá sọ pé yín tán sọ̀dá àwa ní ká fún mú evidence wa kò sí evidence o ara fìtínà gbẹ̀yìn ayé nìyẹn ẹ lè bá a fa ẹ ní ọjọ́ ya lọ́wọ́ ní akayasi abakayasi tán sórí èyí tó dúdú ló ń tà lọ yìí má dá àwọn tọ̀hún lóhùn o èyí máa ń sáré fún rẹ ní o ẹ̀yọ́nú ayé nìyẹn ọmọ fi po orí ọmọ fi rárá àbí kọ́ ọmọ fi po pupa àbí kọ́ ọmọ fi po oyin kọ́ ọmọ ńlá gbogbo àwọn ọmọ yọnu sí ọlọ́jà ẹ dákun Bill Gates ṣé ń jáde jẹ ẹ dákun tó dọlọ ṣe Dangote sí ń bá yín wọṣẹ kó o mójútó bísíǹnẹ̀sì ẹ̀ tààrà tàwa fẹ́ lówó lọ́wọ́ kọ́ ọmọ sùn lé láago mẹ́fà bọ̀ mọ́ yìí sọ borí lẹ́yìn àṣùbà fámúṣù fi mọ́dá kìbì hà lọ́ni ẹ jáde ẹ wá rísìkì lọ ẹ má sọ lẹ̀ wọ́n kó ló mẹ́ rísìkì hì lẹ́yìn náà kọ́ de tẹ̀rámàdùà fabtagu indallahi rizqa ọlọ́ni ẹ wá rísìkì wá sọ́dọ̀ wa ìtumọ̀ ẹni pé ṣàdùà ó wà ní lẹ́yìn àdúrà ìṣe kínní ẹ jáde. ọmọ o bẹ́ẹ̀ bá tó ń sógun owó iná lọ́fẹ́ wọ̀ o torí pé ẹ bọ́ ni ìyá kan nasta'inu rẹ ti ṣe kínní ó ti bàjẹ́ òun wà náà lọ́wọ́ pẹ̀lú ṣèitán àbí kíní tó wà lọ́wọ́ rẹ ṣé ọlọ́run ọba lọ fọkàn sí pé yóò ṣe ń tọ̀ wọ́n mọ̀mọ́ tán rẹ
wa iyyaka nasta'in ló wà nínú Islam. Iyyaka na'budu wọ nìkan la máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ̀ láti máa wá ìrànlọ́wọ́ wá tá a bá ní ìdí ìrànlọ́wọ́ lérí ọjà lérí ìsọ́ lérí ìdáàbòbò lérí àgbéga. Ìsìláàmù tá à ń ṣe kì í ṣe ìsìláàmù diluted o mọ́ mú ìsìláàmù mẹ́bọ o mọ́ sì mú ẹbọ mọ́ ìsìláàmù dúró déédéé. Allah tó sìn táyìn náà ni kò pè àdúrà wà bó ṣe la hawla wala quwwata illa billah nìkan lọ́ba mọ̀ ó ti tú ọ sáyé la hawla wala quwwata illa billah máa ka nídìí ọjà rẹ̀ máa ka Suratul Baqara máa ṣe astaghfirullah wa atubu ilayh ọlọ́wọ́n bá aláwọ̀ máa ṣe ọ̀nà fún wọn wọ́n máa fọjà wọ́ káàkiri pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n bá wa sì máa ṣe dáadáa sáwọn òbí ẹ máa tọ́jú òbí ẹ ní máa ń tọ́jú òbí rẹ ọlọ́run èdò rẹ̀ rú kọ́ ọ̀dẹ̀ máa sokùn ẹbí mọ́jókùn ẹbí ọjà ànábì ní arísìkí rẹ̀ ọmọ pọ̀ ó bá ń sokùn ẹbí. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ dákun ẹ̀jí ká wà nínú àwọn olóòótọ́ ká dẹ̀ dúró tí ó tọ́ gbogbo àwọn àfáà lórí íńtánẹ́ẹ̀tì ni lórí social media rẹpẹtẹ tí máa ti ń sọ̀rọ̀ tó bá ti mọ̀ pé ẹlẹ́bọ lélẹ́yìí mọ́ listing sí o lẹ́yìn ọlọ́run oyé lẹ́yìn Allah àwọn Yorùbá wọn ní Allah náà lókun èyí tó bẹ ní pé Allah náà ni òun ló ní bẹ̀rẹ̀ ló ní parí gbogbo àṣẹ tí ń lọ nínú ayé ó ní wa idha qada amra fa innama yaqulu lahu kun fayakun ọlọ́run ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń sámà tilẹ̀ ọlọ́run ọba ní tí kankan bá fẹ́ ṣẹlẹ̀ ó nìkan lòun máa ń pàṣẹ àṣẹ ọlọ́run nìkan ní ọ̀dẹ̀ múlẹ̀ tọ́lọ́run bá pàṣẹ pé yá máa ní kò sẹ́nìkan tó ní ọmọ ní tọ́lọ́run bá pàṣẹ pé ọyá kọ́ ọmọ ní ma kò sẹ́nìkan tó máa fún ẹ tọ́lọ́run bá pàṣẹ pé ọyá kú kò sẹ́nìkan tó ní ọmọ bẹ́ẹ̀ tọ́lọ́run bá pàṣẹ pé ọyá máa gòkè lọ kò sẹ́ni tí ó jábọ̀ bọ́lọ́run bá pàṣẹ pé jábọ̀ kò sẹ́nìkan tí ó fò sókè èyí tí wọ́n ń pè ní ìmánì nìyẹn la ilaha illallah ìtumọ̀ la ilaha illallah la ma'buda bihaqqin illa hu ẹ̀jẹ̀ agbọ́kànlé ọlọ́run ọba wa torí àpàdà pàdé ọlọ́run ọba wa broda Shafansi àwọn tí ń bẹ ní ilé òótọ́ báyìí gbogbo yìí tí wọ́n ṣe ọ wà láàrin wọn àtọ́lọ́ nídìí ọ̀la àmọ̀tí ọkàn kálukú náà jàmá kọ́lọ́mọ́tì àjọ pẹ́ kó tó kẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn fìtínà gbà kathratul ikhtilaf òun náà ni pé ìyapa ó máa ṣẹlẹ̀ nínú ẹ̀sìn èmi á máa sọ pé mọ̀lídì ò sínú ẹ̀sìn o àbá kan sọ pé ta ń sọ bẹ́ẹ̀ ọ̀kan ní mo sí bẹ́ẹ̀ oníta ló ní mọ̀lídì ọ̀dà ó lẹ́nu ẹni bá ní mọ̀lídì ọ̀dà ni yóò bá yà wọn wọ́n ní kó mẹ́rin wá ń ṣe pé wọ́n ní kó mú evidence wá nù Kùránì àtàdísì wọ́n ń ṣe kí ni jàmbá wọ́n ń ṣe pé ẹni bá ní mọ̀lídì ò sínú ẹ̀sìn ni yóò bá yà wọn yóò bá yà láyà wọn ẹ̀dá kan tó lè tọ́lọ́wọ́n ọba ṣe text ni ẹ ṣe evidence ni ẹ. Ànábì ní fàyín náà wọ́n máa yẹ iṣu mi kùn Ànábì ní tí ẹ̀mí bá gùn dáadáa fásitì kìtìlá fàkẹ́sìrà ẹ̀ rí ìyapa tí ó pọ̀ controversy nínú ọ̀rọ̀ ẹ̀sìn àfa kan ní eléyìí tọ́ àfa kan ní kọ̀tọ́ àfa kan ní ọ̀dà àfa kan ní kọ̀dá àfa kan ní kakùrìsì àfa kan ní ọ̀wá kakùrìsì bẹ́ẹ̀ ni kò tí tó borí kéèyàn tó sín gbẹ́rẹ́ àfa náà ṣe ni ó ní àwọn sàdúrà àwọn sógun confusion ti dé èwo lànà bí filẹ̀ fún wa ní méjèèjì tó sọ yìí ó dá mi lójú pé tẹ́mání kọ́ sọ ó làdúrà lànà bí fi kalẹ̀ fún ọ níbo ló ti wá rí kejì nínú àṣà ìlú yín níbo làwọn aráàlú yín ti rí lọ́dọ̀ àṣetáni mọ́tàn rẹ ẹ̀yin bàbá wa tọ́ba ti dọ̀rọ̀ pé kinní kan ó fẹ́ dá yàn lẹ̀ nínú ẹ̀sìn Ànábì ní fa alaykum bi sunnati Ànábì ní sunna mi ní kẹ́ ṣe wa sunnati khulafai rashidin al-mahdiyyin àti sunna àwọn sàábẹ̀ mi salafiya àwọn salaf ojú ọ̀nà àwọn sàábẹ̀ ní kẹ́ tẹ̀lé àti sunna tẹ̀mí Ànábì fi sílẹ̀ tẹ́bá ti wà mọ́sálásí ní kíní kíní yìí dá àní mẹ́rin wa kíní yọ̀ dá ọ̀yá mú ẹ̀rí wa ẹ̀rí là fi ń sẹ́sì àwẹ̀ tá ń gbà yìí kí ló já gbà wẹ̀ Ọlọ́run ní yá ayọ̀ lẹ́tọ̀ náà amanu kutiba alaykumus siyam evidence ni na Suratul Baqara ayọ̀ 183 Ọlọ́run ọba ní ọ̀ràn yẹn ní kẹgbà wẹ̀ walillahi ala nnasi hijjul bayt Ọlọ́run ọba ní hajj dandan ni lórí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ bá ti lówó kẹ lọ kọ́lọ́mọ́ ṣe léwu ẹnì kọ̀ọ̀kan wa ayọ̀ Quran ni lárí láàfin lọ hajj náà wali yatawafu bil baytil atiq Ọlọ́run ọba ní tawafu baytil atiq tọ́lọ́wọ́n bá ní àtàwọn àbúbẹ́ tó la dé kò sẹ́ni kan tí ọmọdé òkèrè kalẹ̀ á ní kí ni mí ni ẹ̀ kí ni ìtumẹ̀ àmọ́ wà tọ́lọ̀ ti pàṣẹ ó ti ní ìtumọ̀ àṣẹ oye a máa retí ẹ̀rí nu Koran ẹ̀rí yẹn lẹ́yìn náà láwọn àwa máa ṣẹ̀sìn kì í ṣe pé a máa ṣẹ̀sìn a máa wọ ẹ̀rí ká evidence ni ẹni tó bá ti jẹ́ sìn o àmọ́ tó bá jọ́rọ̀ ayé ọ̀fẹ́ raṣọ òun ní kọ́ ọ lásọ irú aṣọ ànábì o
àwọn fẹ́ kọ́lé wọ́n ní kọ́ kọ́rí ilé ànábì àmọ́ tó bá jẹ́ sìn ànábì ló fi kọ́ ṣe torí òun ni aṣíwájú wa laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́wọ́n bá ní ànábì ni ẹ máa kọ́ ṣe o fìtínà ti dérí ilẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí lè ní ìjà ní rẹpẹtẹ aáwọ̀ táwọn jàmáà máa bínú jáde mọ́ṣáláṣí látara pé wọ́n pín sí méjì àwọn kan láwọn fẹ́ ṣe àwọn kan láwọn ò ṣe. wọ̀nyí tànà sáàtú fi ṣe ọlọ́run ní tẹ́ ẹ bá wá ń jiyàn lérí ọ̀rọ̀ ẹ̀sìn farudú ilallah wa rasul ẹ wọnú Kùránì ẹ wọnú àdìsí oníkọ́lájà whoever tí máa ń sọ̀rọ̀ lérí mídíà tó bá ti ń gbọ́ ẹ béèrè pé kí ni evidence ti ń sọ yẹn tí o bá ti sinú Kùránì mọ́ wulẹ̀ tẹ́tí dípò tó lò fìtínà ni nínú àwọn fìtínà tí ń bẹ lásìkò yìí kọ́lọ́mọ bàálà àkọ́sọ́ wa ń bẹ òun náà ni intisharul qatl alharj òun náà ni fìtínà káwọn èèyàn máa fẹ̀mí ṣòfò ọlọ́mọdé asìnrìn má jẹ́ àjọ ẹni tí wọ́n wá o ẹ̀mí ń lọ ẹ̀mí a máa ń lọ Yorùbá nítorí wọ́n wá díẹ̀ ọba wa dáadáa ó padà ṣe kíni ó padà rí ọba ń wé wúrẹ́ rẹ̀ ó padà rí ṣe sùúrù àmọ́ tẹ̀ bá ń wé èèyàn Allahu akbar ẹ̀ bá ń wọ́ mi èèyàn mọ́ ànábì Ádámà ẹ̀ bá ti rí ẹ̀ tètè contact Allah láì ṣe bẹ́ẹ̀ ọlọ́ nìyẹn ọmọ ìyá kan ní áìláńdì látọdún keje ọmọ rẹ̀ kàn ń ṣe nǹkan kan níwájú ilé ó sì receive call ló bá ní mami òun fẹ́ sáré gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ òun kan ní abẹ́ bridge ọdún keje ayé tí ì rí dìsíọ̀n sàpé tọ́ ọmọ bá ṣe ẹ̀kú á mọ̀ pé wọ́n ti gbé lọ́tẹ́ á yọ pé sàárè rẹ̀ lélẹ̀ àbí èèyàn ìbànújẹ́ ó papọ̀ sí ojú kan àmọ́ wọ́n ní wọn ọ̀rọ̀ mọ́mọ́ àwọn tí wọ́n ń gbé àwọn èèyàn kí ni wọ́n fi ń ṣe jàmá wọ́n ń pa wọ́n ni àwọn tí wọ́n fi ń ṣoògùn ritual àwọn tí wọ́n ń ta páàtì ara àwọn tí wọ́n máa ń fi wọ́n gbowó tí wọ́n bá tètè wá gbé owó yẹn wá wọ́n bá ṣe kínní wọ́n bá yín wọn lọ́rùn Ànábì sọ̀sọ́là ní àwọn èèyàn máa miss tó bá ti dìgbẹ̀yìn ayé tó bá ti fẹ́ jáde nínú ilé tó bá fẹ́ miss kí ló sọ ó ní bismillah ẹ wí jàmá tawakkaltu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah bismillah alákọ̀ọ́kọ́ nìyẹn tawakkaltu ala Allah ó di méjì wàlá hawla wàlá quwwata illa billah àníbìnrin tó bá sọ nǹkan mẹ́ta yẹn ìwọ́n tó fẹ́ sáré tó fi rìn jáde náà ló rìn wálé padà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run kọ́ ọ lọ sígbẹ̀yìn ayé kọ́ lọ sígbẹ̀yìn ayé ìwọ náà lọ́ọ́ bọ̀ fún rẹ̀ nǹkan mẹ́ta náà ní bísímìlá pẹ̀lú orúkọ Ọlọ́run tawakkaltu ala Allah mo gbára lé Ọlọ́run kò gbọ́dọ̀ sóòkà lẹ́sẹ̀ rẹ o kò sì gbọ́dọ̀ sí bàǹtẹ́ ní díẹ̀ torí tó ń sọ yẹn sípírìtì ńlá kan tó fẹ́ gun òkè lọ ni ọ gbọ́dọ̀ disappoint Ọlọ́run kọ́ ló wá gbé tawakkaltu kẹ̀ èyí tó wà ń di rẹ̀ ńkọ́ ọwọ́ ní tawakkaltu ala Allah mo gbára lé ìwọ Ọlọ́run nìkan wàlá hawla kò wá sí tí ó yí padà lẹ́ni wàlá kò wáta kò sì sí agbára kan tó lè yí nǹkan padà lẹ́ni illa billah àfi pẹ̀lú agbára wọlọ́n. wọ́n ní bàbá ń lọ àgbà àwọn àlìjànú yóò máa sọ fáwọn yòókù rẹ̀ pé bó ṣe ń lọ yẹn tanaha ẹ yàgò fún o gbogbo ojúkojú àṣàṣì burúkú àwọn àlìjànú tó ń kọlu yàn àgbà àlìjànú àdúgbò tó wà yẹn àbí ìlú tó wà yẹn wọ́n máa sọ fáwọn yòókù rẹ̀ pé ẹ yàgò fún o ó ti wí nǹkan kan o ẹni bá kọlù yóò gbé tiẹ̀ o bisimilah kí ló dé tí àdúrà fi lágbára pẹ̀lú orúkọ Ọlọ́run Allah yìí náà ni Allah yìí náà ló sìn òun náà lọ́mọ fi ṣàgbára ó kọ́ rẹ̀ lọ́mọ dá nínú àwọn fìtínà gbà òun náà ni ká máa gbẹ̀mí ànábì látàkó musa àtọ́ àtàyẹ kòtò làhárì ànábì ní ilé ayé bá fẹ́ parẹ́ tó bá kù díẹ̀ tí ilé ayé parẹ́ ìdèjẹ̀sílẹ̀ ọmọ pọ̀ kọ́ọ́lù wà mọ̀lẹ̀ hàrìjì àwọn sábà wọn làwọn ṣe mọ̀tò mọ̀ hàrìjì ànábì ní alikọ́tìlì àwọn yóò máa gbẹ̀mí ara wọn ni àwọn tó ń fẹ́ sòṣèlú 2027 sí wọ́n ti ń pọ́n àdákalẹ̀ báyìí àwọn olóṣèlú 2027 wọ́n ti ń sọ̀rọ̀ àwọn wọ́n ti ń mọ àwọn tí wọ́n fẹ́ ṣe kínní yóò kàn sọ fún opponent ni pé wọ́n ní ká wá kì í náà ni ẹ̀ǹso yóò dẹ̀ ta níbọn yóò bá lọ́ọ́ bọ́gà wọn pé ẹni tí ń bá yín du kínní yẹn àti báwí àwọn wa ní sẹ́yìn sá lò púpọ̀ ọ̀nà lúlù kẹ̀ àti pa á ó ní àwọn ní ẹgbàá bàbá apá kò ní jẹ́ gbádùn òṣèlú tó ní kọ́mọ̀dé ọmọ lọ́bẹ̀ ní kọ́mọ̀lé gúnbẹ̀ ẹni bá pa àyàn tí ẹ ti bàjẹ́
fìtínà ńlá ni kéèyàn pààyàn, fìtínà ni káwọn apààyàn wà nínú ayé. Nínú àwọn fìtínà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa òun náà ni fitnatul mal, òun náà ni fìtínà owó. ṣé tá a bá ti débi ọ̀rọ̀ owó gbogbo wa àfi ká máa bẹ Ọlọ́run ọba. owó 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 dáa àmọ́ owó ò gbọ́dọ̀ wà lọ́kàn yàn, ọwọ́ yàn lówó máa ń wà. tó bá wà lọ́wọ́ rẹ kọ́dà wọ́n jẹ́ billions of dollars ò ní ṣiṣẹ́, ò ní sísọ, ò ní síwí, ò ní dáràn, ò sì ní dáràn bá àwọn èèyàn lọ́rùn tó bá ti mọ̀ pé ọwọ́ rẹ lówó wà. àmọ́ tó bá ń bẹ lọ́kàn rẹ kò sí tó ní ṣe láti rí owó yẹn, kò sírò àrà tó ní ṣe kíni tó ní dá, kò sí irú ìbàjẹ́ tó ní ṣe. ní bàbá wa ìyá wa fìtínà owó yìí anábì inna li kulli ummatin fìtínà, anábì ní gbogbo ìlú gbogbo ìjọ kọ̀ọ̀kan ní ma ní fìtínà tọ́lọ́wọ́n bá aláà tó ní kan jàrá bá wọn. wa fitnatu ummati al-mal, anábì ní fìtínà àwọn ìjọ mi ìfẹ́ owó ni. gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn wa tó dàrú lé ní kí ló fà jẹ́ mọ́ ìfẹ́ owó ni, ìfẹ́ owó ni. àwọn kan polówó ẹbọ, àwọn kan dúró lé wọn lọ́rùn pé kódà làwọn bá ní ibi táwọn ti ń rówó àwọn náà sì máa bá ti ń jẹ́. àwọn kan dúró lérí bídíà, ẹ̀yin bídíà sì ní dọ̀làlà ni, àánú ni bídíà, wọ́n nínú bídíà yìí gan làwọn ti ń rọ́lá. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé ní fìtínà nulẹ̀, fìtínà nulẹ̀, àìsówó lọ́wọ́ yẹn fa fìtínà nínú ilé. ọ̀pọ̀lọpọ̀ divorce lé ní kí ló fà jẹ́ mọ́ àìtó owó, òṣì, oyé. àmọ́ tá a fẹ́ lò níjòkó yìí pẹ̀lú fìtínà owó òun náà ni pé ká má jí owó, ká má jẹ́ ó wà nínú ọkàn wa, ká jẹ́ ó wà nínú ọwọ́ wa, ká fi lè ráyè jọ́sìn fún Ọlọ́run ọba wa. nínú àwọn fìtínà tó wà nínú ayé òun náà ni fìtínà tó nìsà, òun náà ni fìtínà obìnrin. fìtínà obìnrin òun náà ni káwọn obìnrin wọn máa lọ ká máa bọ̀ ká máa wọṣọ, káwọn obìnrin wọn máa jó láwùjọ wa, káwọn obìnrin wọn máa kọrin láwùjọ wa, kí àwọn obìnrin kí wọ́n máa sọ fún ọkọ wọn ipe ìtòhún fẹ́ kọ́ra tí wọ́n bá ní ọlọ́mọdé àárí wàhálà obìnrin kéèyàn máa sàmì o. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti rọ párọ̀ sẹ́yìn sí obìnrin lọ́sọ̀ọ́ dàbẹ́ lẹ́yìn kádàrá Ọlọ́run lérí wàhálà wàhálà wàhálà. ló ti jẹ́ pé tó bá fẹ́ tọrọ ìyàwó tó bẹ̀rù Ọlọ́run ní kò ní kọ́lọ́run fún ọ. tó bá fẹ́ ìyàwó tí ó bẹ̀rù Ọlọ́run lóòótọ́ màtúmọ̀ tí ń sọ yìí. obìnrin èèyàn ni wọ́n, Ọlọ́run dá wọn, Ọlọ́run wá fi ìfẹ́ wọn sọ́kàn wa. Ọlọ́run ní zuyina linnasi hubbu shahawati minan nisa, Ọlọ́run ní àwọn ọkùnrin afẹ́ràn àwọn obìnrin púpọ̀. Ọlọ́run ló tú àṣírí wa ní Al-Qur'an. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní ma taraktu fitnatan adarra ala rijali minan nisa. Ànábì ní inú fìtínà tí mo fi sílẹ̀ kí n tó lọ kò sí èyí tó tó fìtínà àwọn obìnrin táwọn ọkùnrin yóò máa ṣàgbákò rẹ̀. ẹ bá rí ẹlòmíì tí ó jáde tí ọmọ bíi ti ń lọ tí ń jáde àmọ́ mọ́tò lẹ́nu, ẹ béèrè pé bóun ni ìyàwó tó wà nílé bóun ló ṣe ṣe kíni báwo ló ṣe rí. àwọn obìnrin wá ń yà yàgò yà sí ojoojúmọ́ ni wọn ò tẹ̀lé àṣẹ ọkọ. obìnrin tó bá ti tẹ̀lé àṣẹ rẹ̀ ò lè gbádùn ẹ̀, kódà ò lè gbádùn ọmọ tó bí fún ọ. torí obìnrin tó bá ti tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ yóò fẹ́ jọ̀gálẹ̀ ọ lérí ni, yóò máa wá darí ẹ, yóò máa darí àwọn ọmọ. ọ ò lè tí ì mọ pàtàkì ẹ̀ ń sìn ó dìgbà tí ọba darúgbó. onílágbájá wa oníṣẹ́ tó sọ fún mọ́mì, ọmọ rẹ̀ nígbè yẹn o oníṣẹ́ tó sọ fún mọ́mì. ìyá yìí ni ọmọ wa kọ̀ǹtúrò rẹ̀ ni ọmọ kọ̀ǹtúrò àwọn ọmọ rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lé ní wọn ò tẹ̀lé àṣẹ ọkọ mọ́, iná ìlọ́kan tiwọn náà ò fi balẹ̀. inú tí máa fún ọkùnrin inú tí máa fún obìnrin ní ìfọ̀kànbalẹ̀ nínú ilé. ìfọ̀kànbalẹ̀ yẹn Ọlọ́run fún rẹ̀ ní ó fún o, òun náà ni kó gba ọkọ rẹ̀ lọ́gàá rẹ̀. Ar-rijalu qawwamuna 'ala an-nisaa, Ọlọ́run láwọn àwọn ọkọ yín lọ́gàá yín, ẹ wá fi wọ́n sípò tọ́lọ́run fi wọ́n sí. tóbìnrin bá ti ní wọn fẹ́ jọ̀gá nínú ilé wọn máa pàṣẹ fọ́kọ, wọn ní kò ní fọkànbalẹ̀ tó yẹ padà ya ọkọ yẹn padà yarí wọn lọ, ẹ wá dà síjà, ẹ wá dọ̀tá, ẹ bá ti dọ̀tá yìí méjì ẹ wá di eku àti kíni àti àtolóńgbò nínú ilé. gbogbo tẹ́ bá ti ń gbé ẹ̀ní rí gbé, owó tẹ́ bá ti ń sọ ẹ̀ní rí sọ, ìgbésí ayé bàjẹ́ nìyẹn. ẹ̀yin obìnrin wọ́n ní kẹ́ ẹ máa múra, kẹ́ ẹ máa wọṣọ, ẹ máa lo jàlùbáà. ṣé ẹ rí báyé ṣe rí ní síjà máa fìtínà ńlá ni o.
gbogbo àwọn ọkùnrin wọn ní ká máa rẹjú wa kulil mu'mini yaghuddu min absarihi páńpẹ́ yẹn èèyàn ó kó síbẹ̀ tí ó bá máa rẹjú má máa wà ní kọ́lọ́fín pẹ̀lú obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí ọ má máa bo obìnrin lọ́wọ́ má máa wo àwọn òwòkúwò lérí fóònù tó o bá ti ń wo òwò obìnrin sìnà tó fẹ́ ṣe yẹn ó padà ṣe é o tó bá dẹ̀ ti já sínú sìnà báyìí èèyàn já sínú ọgbọ̀n wàhálà ńlá nìyẹn. Ànábì wa Yusuf aleyhi salatu wa salam ó ní wa ma ubarri nafsi nígbà tí Sùlẹ́kà ti ń fa ìyàwó ọba ó ní kó bá wọn láṣepọ̀. Ànábì Yusuf ọlọ́run padà wá ṣàánú ẹ̀ ó bọ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run wá ń rìpọ́tù ọ̀rọ̀ tó sọ ó ní wa ma ubarri nafsi ó lé èmi ò mà fọ́ra mi mọ́ pé kò sí fi obìnrin lọ́kàn mi èmi ò fọ́ra mi mọ́ inna nafsa la amaratu bisu ó nítorí pé ẹ̀mí ọmọ èèyàn tó bá ti dọ̀rọ̀ obìnrin dé ẹ̀mí máa ń pààyàn láṣẹ kéèyàn ó ṣàbúrò ni ó ní illa man rahima rabbi ọlọ́fẹ́ ni tọ́lọ́wọ́n bá aláàbá kó yọ tọ́lọ́wọ́n bá sànù. níta ń gbọ́ yé níbẹ̀ òun náà ni pé illa man rahima rabbi àfẹ́ni tọ́lọ́wọ́n bá aláàbá sànù ló sì jẹ́ pé tí wọn náà máa béèrè lẹ́yìn ìgbà tó bá ti sọ̀rọ̀ rẹ òun náà ni kó máa béèrè àánú ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé á jì sí òfin fìtínà obìnrin. àwọn obìnrin ànábì tó bá dìgbẹ̀yìn ayé ànábì sallallahu alaihi wasallam ànábì láwọn obìnrin tó bá dìgbẹ̀yìn ayé ànábì ní sinfani min ali nari láàmú arahuma ànábì láwọn méjì kan bẹ èmi ò rí wọn sìn wọn bọ̀ nígbẹ̀yìn ayé àmọ́ mi ò tí ì rí wọn. ànábì dárúkọ àwọn alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n ń ná àwọn èèyàn láìṣẹ̀ ànábì ní àwọn ìjọ kejì wọ́n ní sáwọn kasiyatun ariyat ó náà ní àwọn obìnrin tó jẹ́ pé wọ́n wọ̀sọ bí aláìwọ̀sọ má ilatun wọ́n máa rìnrìn ìrìn sínà mumilat wọ́n máa fajú mọ́ra wọ́n máa dà wọ́n yẹn láàmú rusuhunna ka'asnimatil bukhtil ma'ila irun eré wọn ò nílò jáàbù irun eré wọn yọ̀dẹ̀ gẹ́gẹ́ bí ike rànkúnmí ka'asnimatil bukhtil ma'ila wọ́n ó dirun sókè ló fi jẹ́ gbogbo àwọn ìyàwó wa àgbèrè tí wọ́n máa páàkì irun wọn sókè ọmọ páàkì máa ọgọ rẹ̀ báyìí yọ wá fúláàtì mọ́gọ́ kò gbọ́dọ̀ tún yọ ọ lọ́gọ́ o bó ṣe yọ yẹn yín máa hádìí mọ́ bíútì wọn tẹ́ máa ń lọ àwọn èèyàn máa wò wọ́n pé irun pọ̀ lérí ẹ̀ yọ páàkì irun ẹ̀ dáadáa tí ò ní yọ sókè bíi kẹrànkúnmí ànábì láwọn aṣẹ́wó ni wọ́n padà gbalẹ̀ ayé wọ́n máa rìn lọ wọ́n máa rìn bọ̀ lọ́sàn-án àwọn aṣẹ́wó ni wọ́n máa rìn ní wọ́n máa bọ̀ lóru ẹni tọ́lọ́mọba wá ṣàánú lókùn tí ó bọ̀ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan kọ́lọ́mọjà á ti sọ fún wàhálà o ẹ̀yin bàbá wa nínú àwọn nǹkan tí yọ padà gbẹ̀yìn nígbẹ̀yìn ayé náà àwọn fìtínà ó ní istihlalul muharramat gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá aláà ṣe ní haram tó ṣe ní haram àwọn èèyàn dẹ̀ máa ṣe wọ́n dẹ̀ máa sọ pé kò kì í ṣe haram. àyà kílẹ̀ nu Koran o wọ́n sì ń gbọ́ wọ́n ní fìyẹ́lẹ̀ ọkàn wa nu Koran ni kọ̀tọ́bá o anábì ní la yakunu fi ummati qawmun sallallahu alayhi wa sallam anábì ní àwọn nǹkan wọ́n ń bọ̀ nínú àwọn ìjọ mi yastahilluna al-hira àwọn tá a wí yìí wọ́n máa ṣe hira wọ́n máa ṣe lẹ́tọ̀ ó ní kí ìyá kọ́ máa sọ pé ọmọ rẹ̀ obìnrin kọ́ máa lọ lè ṣe ṣìnà kí ìyá ọmọ wa gbowó yẹn lọ́wọ́ ẹ̀ boyfriend ọmọ yóò máa kọ́lé yóò máa ralẹ̀ yóò máa gba ṣọ́ọ̀bù fún yà ìyá ọmọ náwó ẹkún owó ẹ̀sìn anábì ní yóò padà wá di halal lọ́dọ̀ àwọn èèyàn haram sì ni wal harira bẹ́ẹ̀ ni aṣọ hariri àwọn èèyàn máa wọ̀ ọ́ káàkiri aṣọ gbà aṣọ hariri aṣọ tó jẹ́ pé ọ̀wọ́n púpọ̀ kọjá ìtẹ̀yàn lè wọ̀ wal khamr anábì ní àwọn èèyàn sallallahu alaihi wasallam wọ́n sọ ọtí mímu wọ́n sọ di halal haramu sí ni ẹ wo àwọn èèyàn tí wọ́n mutí ẹ wá táwa lọ́jà yìí lásán jọba ẹlòmíín kírun àwọn kò tí ì fọtí lẹ́dí ọtí mímu ọlọ́run bá aláàtí kẹ́ ọ nílọ ó ní innamal khamru wal maisiru ọlọ́run bá ní ọtí àti tẹ́tẹ́ ó ní fajitanibuhu ọlọ́run bá ní ẹ jìnnà sí o la'allakum tuflihun ká lè succeed ẹ̀yin bàbá ẹ̀yin yá wa àwọn tí wọ́n mutí ní 1974 75 tí wọ́n ń bẹ nínú yàrá ńsìn àwọn ni wọ́n lè sọ aburú tó wà nínú ọtí torí pé wọ́n ti mú tán consequences rẹ̀ wàhálà ti ṣe kíní wàhálà ti dé nígbà tí ó yẹ kó sinmi lẹ́nu wàhálà ṣẹ́ ọwọ́ adé gbogbo owó tí wọ́n pension rẹ gbogbo owó ọjà rẹ tó yẹ kó ọmọ fi jẹun ọwọ́ ń kó lọ hospital látara ní tí ọtí dáṣẹ́ ọlá ẹ má mutí mọ́ o bẹ́ẹ̀ bá ń ṣèjọ ẹ má rọtí o ẹni tí ń bá ń ra ọtí tí ń ṣèjọ ní tí ń sọ fọ́lọ́ ni pé oore tó ṣe fóun yìí oyé àdàtọ́ bá wù kọ́ dá lérí ẹ̀
ọlọ́run fún ọlọ́mọ ọwọ́ àrọ̀tí orí ẹ̀ burú ni ẹ̀ wàláhì mo tún sọ lẹ́ẹ̀kejì orí rẹ̀ ti burú ọlọ́run fún ní ọmọ táwọn èèyàn torí ẹ̀ lọ́mọ kàtí wọn bí táwọn èèyàn torí ẹ̀ lọ́wọ́ múra tọ́lọ́run fún wọn táwọn èèyàn ti ṣàdúrà tí wọ́n ti pẹ́ lérí àwọ̀ tọ́lọ́run lóhùn fún wọn táà nábì ọlọ́run béèrè tọ́lọ́run fún ànábì ọlọ́run mi ọwọ́ bímọ tán ọwọ́ lọ lè rọtí orí rẹ̀ ò pé aláìmoore ni ọ́ kò dé ní dùnmọ́ lọ́hún ipe ọjọ́ pẹ́ lọ́jọ́ ìní náà kí ló wá dé tó wá ń ṣẹ̀mí tọ́lọ́run sì sọnù Kùránì pé ọtí o tẹ́ bá ti mú ọlọ́run bá ní ẹ ti dáràn bó ló sọ wàá máa fọ tí máa dúpẹ́ fọlọ́hún àbá ń dúpẹ́ kọ́ ni àbá ń ṣe ìyàwó ọmọ rẹ̀ dàgbà ó tó lé ọkọ lọ ó tó yàwó fẹ́ àwọn tẹ́jọ́ bímọ àwọn ọmọ ẹlòmíì ti padà ọmọ mi lọ skul kọ̀ parí skul tó fi padà ìmí yìí ń ṣe NYSC lọ́wọ́ ni mọ́tò gbá ọlọ́run wa ní kọjọ́ ó pé ẹ̀rí bàbá ẹ̀rí ìyá ẹ̀rí ìyàwó ẹ̀rọ ọkọ ìwọ náà wà present ọwọ́ àmúti mórí ọlọ́run ọba aláà yìí máa ń gbá yẹn mú o pọ̀tẹ́ kò ní sọ bí tí ó ti gbá yẹn ẹ má mutí má fàdà ilẹ̀ hamurata yín kó ń ta fàtà ọ̀kan nínú àwọn afáwa ó ní àwọn ti rí gbẹ̀yìn àwọn ọlọ́tí ó ní má mutí má tó bá jẹ́ ọmọlúwàbí kayfa yas'a kalijunu ní mani akal ó ní bó ni onílàáká yóò sì máa padà wá máa rìn bí wèrè òmùtí tán ọmọ náà lé má òmùtí tán sọ̀sọ̀kúsọ ìyàwó ọlọ́tí ò ṣèfù lọ́wọ́ ọlọ́tí àtẹ̀yìn bá ti mutí ọpọlọ ti lọ ọmọ ọlọ́tí ò ṣèfù lọ́wọ́ ọlọ́tí mọ́tò 10 million tó ń gbé fún láti kọ́pìnì kò ṣèfù owó ọjà tó gbà tí ń gbé lọ léyìn ẹ̀tọ́ yálé ọtí tó bá ti mutí tán yóò gbowó kalẹ̀ ní àwọn yóò gbé fóònù rẹ̀ lẹ́wọ́n lè transfer gbogbo millions tó wà mẹ́ẹ̀ látara ọtí ọ̀dà o kì í jẹ́ kéèyàn succeed ni o ọbẹ̀ lánàá nínú àánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọṣàjì á succeed o níparí ọ̀rọ̀ mi kí wọ́n á ní solution lérí àwọn fìtínà yìí alákọ̀ọ́kọ́ asọ́bùrù ala adin ká ṣe sùúrù lérí ẹ̀sìn ọlọ́run ká máa rọ́jú ṣe ẹ̀sìn yẹn ló pè wá nínú jáàjì sọ́fìn fìtínà ká di Al-Qur'an àti sunna mú ká máa gbọ́ wá sí àwọn àfa sunna oníjẹ́ ká kó sínú fìtínà lẹ́yìn náà ká máa wá mímọ̀ ká máa lọ jókòó wá sí ká máa lọ hálíkọ̀ ká máa lọ wá sí á máa mọ ní tó yẹ ká ṣe àti tó yẹ ká ṣe tá a fi ní rí fìtínà lẹ́yìn náà ẹnì kọ̀ọ̀kan wa ká máa dárúkọ ọlọ́run ká máa ṣàdúà ká máa ṣe síkìrì ká máa dìde lórun ká máa yan náfìlà tí ìbá ti ń ṣe ìbádà púpọ̀ ọlọ́run máa làyàn nínú fìtínà lẹ́yìn náà kẹ́ni kọ̀ọ̀kan wa ká má gbàgbé láti máa sọ pé Allahumma inna na'udhu bika minal fitani ma dhahara minha wa ma batan Allahumma ejawi jama Allahumma inna na'udhu bika minal fitani ma dhahara minha wa ma batana ìtumọ̀ ẹni pé ìwọ ọlọ́run mọ́sà sọ wa nínú fìtínà bóyá èyí tó hàn ṣe wa taari àbẹ́yìí tí a rí lẹ́yìn náà kó jìnnà kúrò ní àárín àwọn tí wọ́n bá ń bẹ nínú odò fìtínà àwọn ọlẹ́rìí tí mu tí ò ní bá wọn rìn mọ́ torí tó bá lé o túbá tó bá kúrò lẹ́yìn wọn wọ́n padà tó mú àwọn ọlẹ́rìí tí ń ṣe ṣìnà tó níwò ní ṣe mọ́ tó bá yàgò fún wọn oyè wọ́n padà tó máa ṣe àwọn ọlẹ́rìí tí ń gbowó èlé tó bá yàgò fún wọn wọ́n padà máa gbà kúrò láàrin àwọn ẹni bú máa mú àwọn ẹni rẹ lọ́rẹ̀ẹ́ eléyìí náà máa ràn yàn lọ́wọ́ lẹ́yìn náà alifiraru wọ́n ní kó wá gbé ẹ̀sìn rẹ sá kó gbé ẹ̀sìn rẹ sá tó bá mọ̀ pé àdúgbò tó wà òun ní sábàbí fìtínà fún ọ kúrò ládùúgbò yẹn tó bá mọ̀ pé ilé iṣẹ́ tó wà òun ní sábàbí fìtínà fún ọ kúrò níbi iṣẹ́ yẹn wáṣẹ́ mi tó bá mọ̀ pé ilé tó wà inú ilé tẹ̀ ń gbé yẹn ni fìtínà wà tó sì wọ́n náà mọ̀ pé fìtínà rọ kiri káàrẹ̀ pẹ̀lú ilé tó wà yìí àwọn yìí tó dáná ni pé kó kúkú mbẹ́ ló lè gbalé mi sórí wọ́n tó bá fẹ́ ralẹ̀ tó fẹ́ kọ́lé àbọ̀ fẹ́ ralé tó bá dàdúgbò tó fẹ́ ralé sí tó fẹ́ ralẹ̀ sí kọ́kọ́ béèrè ibo ni mọ́sálásí wà ládùúgbò rẹ̀ torí ẹ̀ máa rún lọ́lọ́bẹ̀ lójúmọ́ lẹ́yìn náà àwọn ọmọ rẹ̀ ọmọ lọ lè kéwú mbẹ̀ nítorí yọ ọ́gùn ònú fìtínà nìyẹn o kété bó ti kọ́lé tán ó ti ralẹ̀ tán ó ti ralé tán wọ́n wà ní mọ́sálásí dà wọ́n wà ní ẹ̀ sì rìn bíi mẹ́lì mẹ́ta kẹ́ tó dé mọ́sálásí ọwọ́ ń kírun lé ọlọ́bi tó ti máa gbọ́ wá sí àwọn ọmọ rẹ̀ ọlọ́lé kéwú fìtínà yóò gbé kálukú lọ o ẹ̀sìn ló ti síwájú gbogbo nǹkan o ọlọ́run kọ́ bá sàwọ́lá ní ọlọ́kọ́ làwọn nínú fìtínà ọlọ́run bá ní alladhina tawaffahumul malaika ọlọ́run bá ní àwọn nǹkan bẹ tọ́jú káwọn màláíkà ó padà gbẹ̀mí wọn zalimi anfusihim àwọn tá a wí yìí wọ́n ti ṣera wọn fúnra wọn náà ni wọ́n kì í ọwọ́ wọn bọ fìtínà ayé wọ́n dẹ̀ tẹ̀rì sínú odò fìtínà ọwọ́ adijọ́ al-qiyama qalu fima kuntum wọ́n wá ń sọ fún wọn yìí pé akínlódé tẹ̀yìn wá lọlé ayé tẹ̀ rọ́lọ́sìn ẹ̀ wọlé ayé
ẹ̀sìn lọ́hún ẹ kú ò lẹ́ni tó rò fo ẹni tí òfo ṣe nílé ayé qalu kunna mustad'afina fil ard wọ́n wá ń sọ fún àwọn màláíkà pé ibi tá a wà yẹn níbo mi ta fẹ́ lọ environment ta wà lọ́fà qalu alam takun ardullahi wasi'atan fatuhajiru fiha àwọn màláíkà ọmọ sọ fún àwọn táwọn pé ṣé eré ilẹ̀ ọlọ́run ọba ọ̀fẹ́ ṣé kò síbòmí tó lè kó lọ nígbà wọn mọ̀ pé òun rí fìtínà lẹ́kọ̀ọ́ kí ló dé tó lọ Ìbàdàn nígbà òun rí fìtínà Ìbàdàn kí ló dé tó máa lọ Òṣogbo nígbà tó òun rí fìtínà l'Amẹ́ríkà kí ló dé tó wá sí Nàìjíríà àwọn mọ̀lẹ́kọ̀ wọn sọ fún wọn pé kò sí excuse mímọ́ ọwọ́ ní environment òun náà lọ lápá lára rẹ òun náà affect yẹ kí ló dé tó kó láàrin àwọn ọ̀rẹ́ tó wà fatuhajiru fiha kí ló dé tó kó move kó immigrate lọ síbòmí ọlọ́wọ́n bá ní faulaika ma'wahum jahannam ọlọ́wọ́n bá ní kò sí kankan tó kù fún lẹ́yìn kan dà wọ́n sínú náà jahannam wa sa'at masira ọlọ́wọ́n níbi wọ́n dẹ̀ sọ̀kalẹ̀ sí yẹn ó burú jáì kò sí excuse fún wa o ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa káde bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́ lọ́n sọ wa níbi fìtínà méjì náà lọ ga jù ṣubuhati wa ṣahawa kẹsùn ọ̀dà àrùmáyàn lọ́wọ́ kéèyàn máa rẹ̀ sìn ṣe mọ́ àbí kéèyàn máa ṣe bálabàla ẹlẹ́ẹ̀kejì náà ni pé àwọn adùn ayé kọ́ wá mú yẹn gbàgbé ọ̀run wọn ò ní ká má gbádùn ẹ̀sìn fẹ́ kó jẹun tó dáa kó mu tó dáa kó fẹ́yàwó tó dáa kó bímọ tó dáa kó lọ́kọ tó dáa kó kọ́lé tó dáa kó ra mọ́tò tó dáa kó ra aṣọ tó dáa àmọ́ gbogbo nǹkan yẹn má jẹ́ kó di ọ lọ́wọ́ láti máa sin Ọlọ́run ọ̀tán Islam ò fẹ́ kéèyàn máa wà kísà Islam ò fẹ́ kéèyàn máa rùn pa Ọlọ́run ọba ní wọ́n ti yá báká fatahhir ẹja sọ yẹn máa mọ́ tónítóní ìbára nìkan tá a sọ̀rọ̀ mọ́ ẹ̀sìn kọ́gbà ọyọ̀ bọ̀ ni Ọlọ́run ọba ní gbogbo tó dánú ayé yẹn lẹ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo wala tansa nasibaka mina dunya Ọlọ́run ọba ní ẹ má gbàgbé ìpín tiyín náà nínú ayé ẹ̀yin náà ẹ ṣeré ẹ gbádùn ayé torí ayé ọ̀kan tó yàn wà náà ni àmọ́ gbogbo gbádùn tó bá gbá mọ́jọ́ jẹ́ ibi tí Ọlọ́run ọba aláàní kọ́ mọ́ débẹ̀ tọ́lọ́ ní kọ́ mọ́ ṣe tọ́lọ́ ní kọ́ mọ́ mu lòfin gbádùn tí nǹkan tó dá sí pọ̀ ńlẹ̀ àbí ọtí ẹ wá wo ìran júùsì tó wà nílẹ̀ ayé kéèyàn wá gbé mango juice kalẹ̀ ó gbé orange juice kalẹ̀ ó gbé watermelon juice gbogbo ìran fruit náà fi ṣe juice lẹ́nu omi tó mọ́ dáadáa òfin yẹn lẹ̀ fúra kùnú ọwá ló ti lọ́ọ́ máa mu tọ́ mú tán tí mẹ́mórì rẹ̀ dàrú Ọlọ́run ní kọ́ mọ́ wo aṣọ tí yóò da ẹ wọ aṣọ tó da tọ́pọ̀ láyé Ọlọ́run bá ní kọ́ mọ́ jẹun tí yóò da ẹ wọ nǹkan tó da tọ́pọ̀ láyé tá a máa jẹ àmọ́ Jésù ọ̀sà sọ fún pé fìtínà yìí sẹ́ oyè ọgbọ̀dọ̀ wọnú ẹ̀ Ọlọ́run wọlé àánú ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sálà wa níbi fìtínà o gbogbo èyí tó wá wà nínú sẹ̀mí wa èyí tá a ti kó sí Ọlọ́run mọ́sálà yọ wá kó mẹ́ kọ́dà fi ìbẹ̀rù rẹ̀ sí wa lọ́kàn kọ́lọ́run wá jálè máa sìn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ kọ́lọ́run wá jálè àti bọ̀tán dáadáa tó bá dijọ́ àlùkìyámà kọ́lọ́run mọ́sálà fi wá sínú àwọn tọ́lọ́run fèrè jìn kọ́lọ́run bá aláàkó fi wá sínú àlìjánná kọ́lọ́run mọ́sálà jẹ́ àwọn ọ̀nà tó wà àlìjánná rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب